Hey everyone, my mommies, my daddies, they are still sending me near. Sorry, AJ. Bumi Egueri, you stole my picture that I just loaded today. I'm gonna pull it out. Tini, so sorry I didn't get that. It didn't come true. So you might have to use another platform, not that one you used. Okay, sorry guys, I'm just talking to my guy, my engineer, my technical engineer. He's always online with me. Anyway, welcome on board everybody. Thank you so very much for joining me. My name is Sulabika Jagaban, your one and only no cyberbullying chief on social media. Yes, the captain, the naval captain, the president, the chief, the general, the inspector general of no cyberbullying. Yes. Number one position is duly accorded to this person in front of you because she runs the no cyberbullying team, the only certified and recognized no cyberbullying team on social media today. Anyway, we thank God for giving us the grace to run it. So, I'm out to debunk the lies of Tokunbo Aboderin again. I'm sure you all heard her shenanigans against the queen of our father, the Onirisha of Ile-Ife. Gbogbo ẹ̀yin ọmọ Ile-Ife bí ṣe máa sọ fún yín pé bá ti péjú báyìí. I'm just sorry pé ó ṣalẹ́. So just pardon me. I've been so busy today. We have a huge order. There's a huge order on my goods this week. And I just have to pile it up, to this day, Tuesday, before I send it off to post office. So it's not been easy. And you all know I don't have any help aside me. Just me, hi, and Tolulope Gaba alone. Yes, I don't want to commit it into the hands of my children so they don't end up sending a order to be. You all know Ijebu ni mi. Ijebu ri mi wa. So Ijebu de kin fowo sere. Anyway, we are going to look into the things that has been said against the person of Oni, our father, Kabiyesi Onirisha Oba Babatunde Enitan Adeyeye Ogunwusi Onirisha. That is the Honey of Ife. In case you are new here, I'm sure you all know who Oni is. Is the father of fathers, a royal head that heads over so many other royal heads. Obatiman Fioba Jenin Jebe. I'm sure you all heard what Esabod said about his wife since yesterday and also today. And you all know who the blackmailer called Esabod is. Tokunbo Aboderin. The blackmailer, the chief bully on social media. Tí wọ́n mọ̀ ń pè ní Tokunbo Aboderin. Aka Esabod. Tó lóhun ìyèwé òun tewé òun tegbò. Àmọ́ lójijì tó lóhun ti di human rights activist. Anyway, ní nǹkan méjì tá máa sọ fún ju pé ká máa sọ fún pé kì í ṣe human rights activist kankan bí kò ṣe pé abanilórúkọ jẹ́ adójútì ìlú ọmọ àlẹ́lẹ̀ Nàìjíríà ẹlẹ́mìí òkùnkùn aṣiwèrè lásánlásán òun ló jẹ́. I am not here to abuse her. These are the names that befits her. Because Mama sọ fún yín, when she come online, when she buy viewers like 10,000, 5,000, it does not, bother me personally. I don't think at this stage of my career, of this thing that I do, of my practice and blogging, I will be, I will be bulging or perturbed because of the numbers of people watching her over her madness. Say your batting shiri. Where you come on. Atemi atayon lolufe mi ikokonu yin ni yadigbo lugi. Where dun wo kò ṣe bí lọ́mọ.
bí wèrè bá ń ṣeré ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa rọgbà yíká èyí tá máa rẹ́rìn á máa rẹ́rìn èyí tá àánú abiyamọ á máa ṣe nínú àwọn tó ń wò àánú abiyamọ á máa ṣe pé bẹ́ẹ̀ ara èèyàn kan lélẹ̀ ti jáde bẹ́ẹ̀ ìyá àwọn kan lélẹ̀ bẹ́ẹ̀ obìnrin ni eléyìí so tí wèrè bá ti bẹ̀rẹ̀ wèrè ẹ má ro iye èrò tó ń wò nǹkan tó ń ṣe wà peculiar nítorí pé èmi àti yín àfẹ́ practice irú ẹ̀ ọ̀run ò ní jẹ́ kémi àti yín àní bọ́ra tí ó wà ní ṣẹ̀sìn àní ṣerú ẹlẹ́yà tí Tokunbo Esther ọmọ Aboderin tí ó ń ṣe ní orí social media fún gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá àti gbogbo ẹ̀yin ọmọ Ilé Ifẹ̀ ní àpapọ̀ gbogbo ìgbà ni mo máa ń ké sí yín èyí ni láti fi tó yín létí pé kò ń ṣe pé èmi Àbíkẹ́ mò ń bá bàbá wa Ọ̀ọ̀nìrìṣà sọ̀rọ̀ tàbí bóyá mo ní any cord pẹ̀lú wọn ju pé mo jẹ́ ọmọ ògidì ilẹ̀ Yorùbá ọba wọn ló máa ń ba lórí ohun gbogbo ni èmi lọ́ba nílùú tèmi níjẹ̀bú àmọ́ bàbá ilẹ̀ Oòduà ni wọ́n pe Ọ̀ọ̀nìrìṣà bàbá ilẹ̀ gbogbo Oòduà ibi tí wọ́n ti ń sọ pé káàárọ̀ oòjíire that is to say àtìjẹ̀bú àtẹ̀gbá àtọ̀wọ̀ àtòǹdó àtèkó gbogbo bí tí wọ́n bá ti ń sọ èdè Yorùbá tèmi ń sọ yìí ní ẹnu gbogbo ọba ládéládé ibẹ̀ bí history ṣe fi yé wa ni pé abẹ́ Ilé Ifẹ̀ ọba Ilé Ifẹ̀ òun ni wọ́n wà àti ọba àti gbogbo àwọn ìlú tó kù mi bá ní kí n máa mú yín lọ sọ́dọ̀ but ìtàn yẹn á pọ̀jù tá a bá ní ká máa padà sọ́dọ̀ àkọ́bí Odùduwà àti àrólé Odùduwà I'm sure pé gbogbo ilẹ̀ mọ̀ pé ìyàtọ̀ wà ń bẹ̀ I'll be taking you back to history going there but it's just to establish the fact that he's not just a king he's a monarch that rules over others that rule over other kings so bóyá ará ọmọ ilẹ̀ Yorùbá tí ò mọ̀ túmọ̀ ẹ̀ bí wọ́n bá ń sọ̀rọ̀ ọba of Benin land àwọn ọba kéékèèké ní àwọn ìlú Benin àti láwọn ilẹ̀ Yíbò pàápàá tó máa ń pè ní igwe àwọn a máa tẹ̀ kí ọba ilẹ̀ Benin wọ́n máa wà lábẹ́ bàbá ni so ó sọ pé ara àwọn ọba ńlá àwọn big monarch traditional monarch ilẹ̀ Nàìjíríà ìlú wa ní Nàìjíríà ilẹ̀ adúláwọ̀ ilẹ̀ Yorùbá òun ni àwọn ọba wọ̀nyí tá à ń dárúkọ já sí so òun ló ṣe ń ṣe mí ní kàyéfì pé a rí ọmọ bíbí ire ilẹ̀ Yorùbá kan àbí ọmọ àlè ilẹ̀ Yorùbá pàápàá tó lè wà lórí ayélujára ìyẹn lórí social media níbi tí wọ́n ti ń bu ẹnu ẹ̀tẹ́ ẹnu àbùkù lu irú ọba báyìí ó dàbí kẹ́ sọ pé ẹ rí ọba kan ní ọmọ ilẹ̀ ìlú yìí England lèmi wà ní United Kingdom lèmi wà rádà ká wá rí ọmọ ilẹ̀ yìí tó máa ní òun fẹ́ rin Queen Elizabeth fín ṣé mọ̀ pé wọn ò tí ì ní bí baba ńlá kú bàbá ọmọ náà rí oríṣiríṣi ìtàn láti gbọ́ nípa Prince Charles agbọ́npa Diana agbọ́npa oríṣiríṣi controversy rumors scandal èmi ò rò pé wọ́n ti bí ọmọ ilẹ̀ yìí kankan re mo tuntun sọ èmi ò rò pé wọ́n bí ọmọ ilẹ̀ yìí kankan re kí ó lọ wojú Queen Elizabeth láti dánrù nǹkan tí Esabod ń dánwò pẹ̀lú Ọ̀ọ̀nìrìṣà ṣe rí ìwà ọ̀tẹ̀ ìwà tẹ̀mbẹ́lẹ́kú ẹ̀gbìnrin ọ̀tẹ̀ ìkà ká má fẹ́rẹ̀ ẹni dénú ó ti pọ̀ jù fún ẹ̀yin Yorùbá and I won't lie to you èmi Àbíkẹ́ mi ìmọ̀ mẹ́lòmíì ọmọ Ìjẹ̀bú lèmi ọmọ kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà dẹ̀ tún ní àwa gbogbo wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá gidi tẹ́yin ò bá mú ẹ̀tọ́ àwa máa fi ẹ̀tọ́ yẹn yé yín pé àní kò tọ́ súnà kò yẹsẹ̀ irú ẹnu ẹ̀tẹ́ tí Tokunbo Esther Aboderin ọmọ àlélẹ̀ Yorùbá tó fi ń kàn àní kò tọ́ súnà kí ọmọ ọkọlẹ̀ Yorùbá ògidì ọmọ Yorùbá gidi kankan láti máa calling láti máa aid and abet láti máa support encourage or promote irú ìwà ìbàjẹ́ ìwà ìsọnilórúkọ ìwà ìbanilórúkọ jẹ́ tí Esabod ń wù sí àwọn ọba ilẹ̀ Yorùbá land. Now mo ti sọ fún yín láìmọye ìgbà and I don't want to go back again by explaining this that there's a big difference a very huge one between blackmailing and blogging. What she does on a daily basis is practicing
bullying, slandering, defamation of character, blackmailing, libeling, and threat of life. That's what she practiced on a daily basis. Now listen. Ọ̀tọ̀ ni pé mo fẹ́ sọ̀rọ̀ nípa Nàìjíríà. Ọ̀tọ̀ ni kí n go personal. Pẹ̀lú èèyàn kan particularly nínú Nàìjíríà. Mi kò wá ní personal vendetta against this person. I now have to go into his private affairs, talk about his wives, his children, his private life, his sisters, defaming the character of the brother-in-laws, while focusing on this particular family. Mi ò rò pé wọ́n bí journalist kankan wọn ìbí ìyálàyà journalist. I am yet to see this. I stand to be corrected. Tí ó particularly focus láti máa bully either Harry ni àbí ẹ̀gbọ́n Williams tí wọ́n jẹ́ àwọn ọmọ Queen Elizabeth. Tí ó bá wà ẹ jẹ́ ká rí. Ẹ fi journalist náà wọ́n wá, ẹ fi blogger yẹn wọ́n wá tó máa pinpoint. Yàtọ̀ sí pé bóyá wọ́n fẹ́ sọ politics that's got to do with this royal family. I don't think there will ever be anyone tí a máa fi ojoojúmọ́ attack a particular person. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá dẹ̀ wà ńbẹ̀ ẹ dẹ̀ ń pè wọlé. Ìjọ́ wo ni wà bàjẹ́ yìí ló fẹ́ dẹ́kun? When are we going to put a stop to this? So that is why we're going to be coming out here. We are going to be advocating on his behalf. We're going to be calling on elite of Yoruba land. Ṣóyẹ yín sọ, àwọn ilẹ̀ Yorùbá aláwọn èèyàn kẹ́. Ibì kan ni wọ́n ti bẹ̀rẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá. Bákan ni wọ́n ṣe fọ́ọ̀mù gbogbo ilẹ̀ Yorùbá. Either Southwest ni o, South ni o, whatever. Àṣà ní àwọn leaders. Àwọn tí wọ́n jẹ́ pé àwọn ni aṣojú. Látàyè gbogbo àwọn bóyá bàbá wa lọ́wọ́ ni o, àwọn Kensaro wíwà ni o, gbogbo wọn yẹn ó níbi tí wọ́n ti bẹ̀rẹ̀. Bàbá àná pàápàá ìyẹn ní ìlú Ifẹ̀, which is bàbá wa Sọjí kábíyèsí ọba bàbá àná ọba Sọjí Adérẹ̀mí, ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ ní Ilé Ifẹ̀. I'm sure there are a lot of ọmọ Ilé Ifẹ̀ pàápàá tẹ́ pé mọ story ìlú yín dẹ̀ mọ bó ṣe bẹ̀rẹ̀. So gbogbo yín ẹ̀kọ́ lọ jókòó ti Esabod bí amukumẹ́kọ bí òmùgọ̀ ẹ̀dá bí àwọn tí wọ́n ní ìmọ̀ wọn kàwé wọn ní ọpọlọ bẹ́ẹ̀ kò sí làákàyè kankan fún wọn. Torí tí làákàyè bá wà tí wọ́n bá bọ́ta láti sọ nǹkan tí ò yẹ nípa ọba ìyẹn kábíyèsí bàbá wa, ẹ̀tọ́ tẹ̀yin ni láti lọ ṣe findings. Èmi gẹ́gẹ́ bí blogger tó ní òye tó sì tún ní ìmọ̀ tó ní làákàyè pàápàá. Ìgbàkígbà tí Esabod bá ti wá tó bá ti wá bá bàbá yìí lórúkọ jẹ́, èmi àbí kí a máa lọ ṣe nǹkan tó ń pè ní findings. Tí mi bá wà 100% sure, mi kì í gbé wá bá yín bíbá. Àwọn òmùgọ̀ ẹ̀dá, àwọn amukumẹ́kan, àwọn onílàkàyè kúkúrú nìkan náà máa wà lórí show Esabod Tokunbo Aboderin, the roadside blogger, the blackmailer of the century. Tẹ́ máa ní pé ẹ ń pè wọlé. Tẹ́ bá ń pè wọlé ojú tí ẹ máa ń gbà mí tì fún yín pàápàá because ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa ń sọ̀rọ̀ tí ò mú làkàyè wá, ọ̀rọ̀ tí ò mọ́gbọ́n wá, tí ò mú òye wá rárá. Àbẹ́gbọ́. Ẹ máa gbọ́ tẹ́lómi máa pè á ní pé àwọn baba ńlá kú baba òun ò lè ní wọ́n, ó lè ní ó jílẹ̀, ó jí kinní kan àìkàwé náà ni. Ẹ jẹ́ n sọ fún yín. Láti ìjọ́ tí aláyé ti dé ayé, tí wọ́n ti pín wa ní dúdú sí ìlú wa. Ṣóyẹ yín ní gbogbo ibi tí natural resources wá wà ló ti wà discovered. Yálà góòlù ni o, èédú ni o, ilẹ̀ ni o, kòkó ni o, kódà ẹrú láyé jọ̀hún. Ṣóyẹ yín. Mo rò pé Ilé Ifẹ̀ láti ìgbà tí wọ́n ti pín Ifẹ̀ tí Ifẹ̀ ti wà ní ààyè ni mo mọ̀ pé wọ́n ti ń discover gold lára àwọn ìbàjẹ́. Bóyá bàbá Esabod, bóyá Ìbàdàn, bóyá bàbá lákúbàbà àbí ìyá tó bí Tokunbo ló wà entitled sí gold yẹn. Èmi ò tí mọ̀. Bóyá ilé ni bàbá ẹ̀ kọ́ ló dédé disappear, èmi ò tí mọ̀. So èyí tó bá jẹ́ pé ilé ni bàbá ẹ̀ kọ́,
sílùú fẹ̀ àbí góòlù ní bá bẹ̀rẹ̀ tó dédé disappear. Láti jọta láì ti dáyé gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tí ẹ kàwé tẹ́ bá wà lórí line gbogbo ẹ̀yin ọmọ Ilé-Ifẹ̀. The elite of Yoruba land especially are the ones I'm calling, you know, onto tonight. Ẹ lọ, mo máa ń gbọ́ pé ní pé àwọn ọmọ Ondo, àwọn ọmọ Iléṣà kọ̀ọ̀kan wọ́n lè máa kàwé bá ṣe gbọ́ nínú history pé ẹ fẹ́ràn ìwé ní kíkà. They love to gather more knowledge. Ẹ lọ wá ibi tí nǹkan tó ń pè ní the act tí wọ́n ń pè ní Nigerian Mining Act /law. There is an act to bind gold mining in Nigeria. And I would like to believe, pẹ̀lú little knowledge tí mo gather wípé kò sí ẹnikẹ́ni ní ilẹ̀ Nigeria that can go to mine gold on their own in Nigeria of today without the consent of the community leader. Who are the community leaders? They are the Obas. Abibeko. Ọba ó máa ń bá lórí ohun gbogbo. Láti jọta láyé ti dáyé tí wọ́n ti pín láti ayé àwọn bàbá wa Sọjí, bàbá àná, kábíyèsí, àbá Sọjí, Adérẹ̀mí, ẹ má bínú pé mo snack mo fẹ́ sùn. I don't want to get tired, so pardon me. Láti ayé àwọn bàbá yẹn láti ń gbọ́ pé wọ́n mine gold. Kábíyèsí Olúbùṣe láyé ìgbà títí wọn náà, I'm sure pé ti gbọ́ pé wọ́n mine gold. Kò ṣe pé bàbá tó wà ńbẹ̀ nísìn ìyẹn kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀. Wọ́n dédé bóyá àwọn náà bẹ̀rẹ̀ gold mining, gbogbo irọ́ tí Esabod ń pa. So ẹ lọ wò pé irú law wo, because wọ́n pé gold ṣe wà. Then èmi àtẹ̀yin àti ẹni ọmọ Ilé-Ifẹ̀ ó yẹ kẹ́ lè máa lọ kí gbogbo wa kó wá lọ wá gold ká sọ pé gold miner ni wá. Right. So tẹ́ bá ń báyọ̀ lórúkọ jẹ́ because Tokunbo máa jẹ́ á jẹ́ kíní kan ìyá ni. Ẹ lọ kọ́lẹ̀ pé Àbíkẹ́ sọ pé wá jẹ́ all evidence gbogbo ọ̀rọ̀ ẹ̀tẹ́ ọ̀rọ̀ àbùkù tó fi kan bàbá yìí. Àwọn tí wọ́n ń tì ẹ́ àbí ò ń tira ẹ́, they had better give you the evidence to back your case up because wà dé court. Bó fẹ́ bó kọ̀ wá fi ojú ba ilé ẹjọ́. Òun láti sọ bí tí bàbá yìí ti lọ ń jí gold. Gbogbo ọ̀rọ̀ ẹ̀tẹ́, gbogbo bó ṣe sọ pé wọ́n ń jalè, wọ́n gbé òṣàlú lọ sí Brazil, wọ́n dá wọn padà ní Brazil, gbogbo bó ṣe sọ pé wọ́n ṣe human trafficking. You need to pinpoint the humans that were actually trafficked by him as at the time you saw it. Èyí bí táwọn human yẹn wà bá ṣe ń sọ̀rọ̀ yìí, òun láti sọ fún ìjọba, Abel la rí nílùú England o, ọba ló traffic ẹ wá. Kíní kan la rí nílùú Oman o, ọba ló traffic wọn lọ ṣẹrú. Kíní kan náà rí o, ìyẹn ní India o, ọba ló kó wọn lọ síbẹ̀. You need láti ṣe kíni, láti mú gbogbo àwọn wọ̀nyí kó kó wọn wá sí orí ìkànnì àbí ní ilé ẹjọ́ pàápàá gẹ́gẹ́ bí ẹ̀rí ìdánilójú kó tó di pé ó máa bọ́ nínú ilé tó kó síbẹ̀. If there is a law that consents àwọn ọba, not just ọba lásán, it will consent irú àwọn ọba bíi Ọọ̀ni. So yeah, because láti bí kíní tí èmi lọ ṣe ìyẹn findings ti tèmi. There is what we call African commerce that deals in cocoa and gold. And mostly, àwọn Ọọ̀ni ọba ni wọ́n máa ń jẹ president here. In case you don't know. It has once been headed by the Baba tí mo dárúkọ Baba àná, which is Ọba Sọjí Adérẹ̀mí. The man I just mentioned was once Ọọ̀ni of Ilé-Ifẹ̀ for almost 50 years in the 30s. He was an expert in cocoa trade himself. He also worked in railway. He travels abroad a lot to study. Any information. Èmi á kọ́ ẹ bí wọ́n ṣe máa ń fi info back nǹkan because ẹ lọ wo genesis of this gold trade or gold mining. Tó parọ́ mọ́ bàbá oníbàbà kó wọ́n jí owó ìlú. Please, when you see that Kemi Giwa again, just let me know. We'll just have the nuisance blocked off. Okay. So you see, any information. Oh, kàwé àbọ̀ ìwé ló kà. All you do is coca headline.
mo ti máa ń wọ̀nù ẹ̀ ẹnu ẹ ló sì máa pa ẹ́ last Tokunbo kò sí bẹ́ẹ̀ ni ò ṣe nípa ẹ̀ ó ti pa ẹ́ bó ṣe wà yóò kò tí mọ̀ ni wàá dé ilé ẹjọ́. The Yoruba elite will rise up against you as you have rubbished all the elders of Yoruba land. Yala Oda Koda, it's been like this. Bí wọ́n ṣe ń títí, and it's getting better. And we will get there someday. Because Rome is not built in a day. If you think you now know something about governance, ó fẹ́ lọ nìyẹn, kí ló dé tó kẹ́rù ẹ̀ kó máa nìṣó lẹ́kọ̀ọ́, ju pé kó jókòó sójú kan. Ọ̀tọ̀ ni pé mo gbọ́ nǹkan báyìí, mo fẹ́ correct lágbájá. Ọ̀tọ̀ ni pé wọ́n wá fún ẹ ní information láti lọ máa ba ayé àwọn èèyàn jẹ́. Gbogbo àwọn tó ń fún ẹ lówó nílé Ifẹ̀ láti lọ máa attack on nírìṣà. Gbogbo wọn pátá náà lẹ́jọ́ máa fojú ba ilé ẹjọ́ because gbogbo ọ̀rọ̀ tó sọ, most ọ̀rẹ́ ò kí ń sọ allege. Lájọ́ ta tí ń rí ẹ lórí social media. Ó tọrọ owó gidi rí, ó tọrọ owó pọ̀ mọ́ ẹ fẹ́ ṣèkómọ. Owó bí ẹjọ́, bí owó okún, bí kan deport èèyàn. Bí owó ọ̀ràn, bí owó bànújẹ́ yìí náà ni. Ó tún máa tọrọ owó mi, ọ̀tọ̀ ni justice for Esabod. Ó rí justice ọ̀hún dìsìn. Tó bá ṣe pé ẹni yẹn fi ẹ́lẹ̀. This is another one. Wàhálà jókòó. Àwọn tó máa ṣiṣẹ́ tẹ́ pé owó ọ̀ràn, owó ẹjọ́, owó bànújẹ́ náà máa pa tí wọ́n tẹ̀lé ẹ. Ó tún ti ń wá ọ̀ràn. Because eléyìí, kò sí bó ṣe máa escape ilé ẹjọ́ yẹn. Yàtọ̀ sí pé ó bá olórí lórúkọ jẹ́ láti àná ló ṣe ń bá olórí lórúkọ jẹ́ pé ẹni ẹlẹ́ni ń di ejò. Ó lè ní. Kìnní kan ní gbogbo ẹ̀ náà la ṣì máa débẹ̀ a máa gbé ẹjọ́ ẹ̀ wà ní ẹyọ kọ̀ọ̀kan. Mo kàn fẹ́ káwọn èèyàn mọ rú ẹni ìkà ọ̀bàyéjẹ́ tí ó jà. Ibi táwa rẹ̀ tó ti parọ́ mọ́ ní rìṣà kábíyèsí bàbá ẹ má bínú o bàbá pé mò ń pe orúkọ yín orúkọ náà ni wọ́n máa fi ń pe ládéládé ẹ má bínú. Àwọn ọmọ yín náà la tó bẹ́ẹ̀. Yàtọ̀ sí pé bàbá kábíyèsí onírìṣà bàbá wa Babátúndé Ẹnìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá the second ní orúkọ jẹ́. Ó fi ẹnu ẹ̀tẹ́ burúkú pàápàá kan ìyàwó ìyẹn tó jẹ́ olórí Naomi. Ó sọ àwọn ọ̀rọ̀ tí ò ṣe tí wọ́n mọ́ wọn ní orí social media. Gbogbo ẹ̀ náà ló gbọ́dọ̀ ready tó bá dé ilé ẹjọ́ because kò sígbà tẹnu ẹ ò ní pa ẹ́ Tokunbo Aboderin. Ẹnu ẹ báyìí ló sì máa ṣekú pa ẹ́. Tó bá wẹ̀ yẹn tó bá yá ò ní rẹ́ni kankan mọ́. Gbogbo àwọn tó ń ti ẹ yìí ò ní rí wọn mọ́. Ìwọ nìkan ni mo mọ̀ tẹ́ pé ó jóye. Ẹni tẹ́ pé ìlàkàyè àbí ibi tó yẹ kó fi ṣe ọgbọ́n tó ń pè ní ọpọlọ ó gbé sí abẹ́ ẹsẹ̀. Òun ló fi ń tẹ̀lé mọ̀gìdì. Tí ó bá ń ṣe bẹ́ẹ̀ ni kéèyàn tó péyàn lólè. It's okay láti pe ẹnikẹ́ni lólè. But wá ṣe findings ẹ̀ wá lọ. Irú iṣẹ́ wo ni bàbá wa ń ṣe? Onírìṣà kábíyèsí wọ́n kọjá ẹni tí wọ́n máa fi ẹnu ẹ̀tẹ́ ẹnu àbùkù kan. Nítorí pé látijọ́ tí bàbá ti dé orí ìtẹ́ orí àpèrè yìí àti gbọ́ oríṣiríṣi àwọn iṣẹ́ ribiribi tí wọ́n ṣe. Yàtọ̀ sí pé wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n fún ní scholarship. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ òun ni mo sọ kò ń ṣe díẹ̀ over 3,000 students tí wọ́n fún ní scholarship all across Yoruba land tí wọ́n sponsor. I will bring you all the evidence. The students, I will bring some of them online. Ó máa wá gbọ́ the brain behind their scholarship. He has over 3,500 students all across the globe ní Nigeria àti ní òkè òkun pàápàá tí wọ́n rán ní ìwé. Ó ṣèwádìí yìí nípa bàbá wa. Ó wá àwọn ibi tó dáa tó ti máa fi pọ́n wọn lé. Ó rí nǹkan tó dáa ṣó possible kéèyàn burú láti òkè délẹ̀. Bàbá ní over 300 students bá ṣe ń sọ yìí lọ́wọ́lọ́wọ́ yìí tí wọ́n ń báàgì first degree tí wọ́n wà ní school that their education is in progress. He also has over 200 students tí wọ́n sponsor tó fún ní scholarship fún masters, that is Ọọ̀ni of Ifẹ̀. Ó wá gbogbo eléyìí jáde. Bàbá wọ́n ní over 8,000. I'm sorry guys, once you see them. Wọ́n ní over 8,000. Show here. Tí wọ́n empower fún apprenticeship iṣẹ́ ọwọ́. Yálà ó fẹ́ ṣe weather ni o,
ó fẹ́ ṣe hairdressing ni o, ó fẹ́ ṣe tailoring ni o, ó fẹ́ ṣe catering tí wọ́n rán lọ bẹ́ẹ̀ ṣóyí ẹ tí wọ́n rán ní ìwé níbi tó ya amukun mẹ́kọ ìkà aláyébàjẹ́ ẹ̀dàdé ó rí nǹkan tó dára rárá nípa bàbá yìí torí pé wọ́n sanwó fún ẹ gbogbo owó tó gbà lọ́wọ́ àwọn tí wọ́n jọ ń du ọba tí ó fi wá ń fi ẹnu ẹ̀tẹ́ ẹnu àbùkù tó wá fi ń kan bàbá yìí ní ojoojúmọ́ ó máa sunkún gbẹ̀yìn ayé ẹni kò sígbà tí wọn ò ní káàánú ẹ torí pé kò sẹ́ni tó fẹ́ kí títí ẹ dá tó máa lọ́nba tẹni ẹlẹ́ni jẹ́ títí ẹ náà máa padà wá bàjẹ́ ni lójú gbogbo ayé kò ń ṣe oògùn àdàbí lásán ó ti tó fún ẹ ṣe ìwádìí dáadáa ẹni tó ń bú yìí látijọ́ tí aláyé ti dé ayé ni bàbá yìí ti ń bá wọn rí owó tó ti ń dàgbà Kábíyèsí was one of the top shareholder GT Bank. He was real estate, Realtor ni bàbá láti ilẹ̀. Don't worry guys, I'm here. I'll be blocking them. Mama block wọn láti bí báyìí. Ṣóyé yín? Okay. Thank you so very much, admin, for blocking those nuisance. Wọ́n jókòó wọn láyé wọn yẹn ṣá máa ṣá wọn sí ṣáláńgá bí tí ìyá wọn wà náà nìyẹn. Ẹ máa ṣá wọn sí ṣáláńgá. He was into real estate, Realtor ni wọ́n. Baba has been doing mining before he even became the king. He was part of our GT Bank shareholder, one of the top shareholder in GT Bank, in case you don't know. He was a banker. He holds the biggest share. At the age of 32, in his 30s, he's been making money since he was in his 30s. So tomba sowo fún ẹ kò lè jẹ́ gbogbo history ẹni yẹn lè máa parẹ́ pátápátá lè máa máa tukutu. He was a businessman to the core. In case you don't know, he has got over 100 hectares of land in Egbe Resort in Lekki. Tí wọ́n fi ń ṣe iṣẹ́ estate surveyor oríṣiríṣi gbogbo ẹni bàbá wà into à ń kọ́lé à ń talé à ń ralẹ̀ à ń ṣe estate à ń develop ó lè sọ pé ò gbọ́ gbogbo eléyìí ju ìwà ìbàjẹ́ játijàti kókò bọ́ta kó wá báyàn lórúkọ jẹ́ kó ṣàbàyàn lórúkọ jẹ́ gbogbo tí ò jù yẹn lọ téèyàn bá ti lè máa make owó at the age of 32 tó ti di pé ní age 32 yẹn wọ́n ti ń di a top shareholder in a bank, one of top people to one control GT Bank. Oh, rí gbogbo yẹn, oh, rí wo. He has always mined gold, even before he became the king. Lọ find out, dada. Gbogbo ìbanilórúkọ jẹ́ àwọn tó ń fún ẹ lówó pé kó máa bọ́ta, kó wá máa fi ẹnu ẹ̀tẹ́ kún àwọn baba ńlá kú baba ẹ̀. Àìnílàákàyè ni. Torí pé tẹ́ bá parọ́ mọ́yàn ká tó bọ́ta wá debunk. It might take me years. Ma find out nǹkan ẹni yẹn. Ma kọ gbọ́ sílẹ̀. Kábíyèsí ẹnìtàn. Babátúndé Ògúnwùsì di onírìṣà. Of Ilé-Ifẹ̀. Kábíyèsí ẹ má bínú o. Mi tó yín pẹ̀lú orúkọ sà. Kábíyèsí bàbá. Bàbá ti gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn aláìní lọ síbi tán ti máa ní. Mi rò pé ẹnikẹ́ni máa wà tọ́kàn máa dédé sọ fún ẹ pé wọ́n ń gbalẹ̀ torí tó bá máa parọ́ wà ní ọ̀ọ́ni. Tí wọ́n bá gbalẹ̀ èèyàn máa gbéyàn lọ sí court ni. Even Oba is not above the law. If there's any individual tó feel pé ní èní yìí bàbá yẹn gbalẹ̀ àwọn àbí wọ́n gbẹ́sẹ̀ lé sọ fún mi ṣé judge ni wọ́n ni ǹjẹ́ o lè gbà padà ṣó lágbára ẹ̀ àwọn tó ti bá tí wọ́n jẹ́ lánàá lórí social media ibo ni kéèsì ẹ já sí. There are a whole lot of them tí wọ́n fèsì ẹ padà ní èní yìí tí ò sí nǹkan kan tó máa ṣe fún wọn. O ní nǹkan kan tó lè fi ẹnikẹ́ni ṣe bí ṣe máa sọ fún ẹ. Ojúkòrò kan kì í pa kan jẹ. It is everybody's cyberspace. Àìní tìjú àìní làákàyè ẹ òun ló mú ẹ tó jókòó ló ṣe fẹnu ẹ tẹ́kọ̀ àwọn baba ńlá kú baba ẹ. Tó bá wo gbogbo àwọn evil clan ẹ tó kó jọ èwo ni wọn ló ṣe nǹkan kan tó wà educated tí wọ́n lè náwó sí pé ọmọ ni eléyìí. In case you don't know, there's what we call Ife Development Board. Ife Development Board
What he does is to look into the welfare of the indigenous education. Ara owó lẹ̀, owó wọ́n mine gold, owó kòkó tí wọ́n rí bẹ́ẹ̀ ni wọ́n fi develop University of Ife. Àìnílàákàyè University of Ife, ara àwọn university táwọn olówó àwọn ọ̀jọ̀gbọ́n àwọn onílàákàyè ọjọ́un. When you talk of the elite of Nigeria, if they have not gone through OAU, Obafemi Awolowo University, University of Ibadan, University of Lagos, which is Unilag, they wọ́n ti kàwé. Tó bá kà tán bẹ́ẹ̀ ló máa gbọ́ pé wọ́n lọ sókè òkun, wọ́n lọ kàwé kún ìwé. Àìnílàákàyè pé ó gbọ́n, ó yẹ kó máa find out. So this Ife Development Board, it is a licensed organization or association. The first president Tokunbo Aboderin, then, which is Baba Soji, Baba Soji Aderemi. Second by Fanikayode, the Deputy Premier Minister. Baba Soji, Baba Anoni, Governor General of that association. And the second person there, which was his deputy, was Fanikayode, the Deputy Premier Minister of that Ife Development Board. Ó yẹ kẹ́ máa ṣe ìwádìí yín ní dáadáa ní tónítóní. Pé mi ò rò pé látijọ́ táláyé ti dáyé tí wọ́n ti sọ pé wọ́n ń wa góòlù. Nígbà tí wọ́n ti dá nǹkan tán pè ní African commerce, níbi tí wọ́n ti ń trade gold àti cocoa. Mi ò rò pé wàhálà kọ́kọ́ wà bí arí ẹni ọba kankan tí wọ́n fi ojú ẹ̀ rí nǹkan tí wọ́n mọ̀ tí ó wá ń fi ojú Ọọ̀ni of Ife rí, which is bàbá ẹni. Ọba àná ni ọba àwọn tí mo dárúkọ yìí. Ọba ò kì í kú nílé Ifẹ̀. Wọ́n kàn máa ń faṣẹ́ léra wọn lọ́wọ́ ni. Wọ́n máa ń gbéṣẹ́ lẹ̀ léra wọn lọ́wọ́. Ọba kan kì í kú, Ọọ̀ni ò kú rí. Ọọ̀ni máa ń gbaṣẹ́ lọ́wọ́ ara wọn ni, in case you don't know. O ní làákàyè. O ní nǹkan tó ń pè ní làákàyè rárá. O mọ bí wọ́n ṣe máa ń ṣe kí ni bí wọ́n ṣe ń ṣe findings. All you are after is to blackmail people. Kan sanwó fún ẹ. Gbogbo àwọn ọmọ ilé Ifẹ̀. Mi ò rò pé èèyàn kan wà tó máa lọ sí Ifẹ̀ tó máa bọ́ta lẹ́ni tí ò ní sọ fún ẹ pé Great Ifẹ̀ tí inú wọn ò ní dùn pé èèyàn náà mo lọ síbẹ̀. Bí ìgbà tí èèyàn náà mo wá sílùú òyìnbó. Bẹ́ẹ̀ ni ilé Ifẹ̀ University ṣe rí. Gbogbo owó tí wọ́n fi kọ́ bẹ̀ tí wọ́n fi ń structure ẹ̀. Ọ̀làjú ń dé náà wọ́n tún ṣì ń tún gbogbo bẹ̀ ṣe. Ibẹ̀ a lè pè ní tourist attraction pàápàá tourist center. Bẹ́ẹ̀ bá dé palace lẹ́ni palace ọba àná òun kọ́ ni palace tó wà ńbẹ̀ lẹ́ni. Owó ni wọ́n fi ṣe gbogbo ẹ̀ ní tourist center. Wọ́n fi owó yẹn develop school. Àwọn ọmọ ń lọ sí school. Wọ́n ń ṣe street light. Wọ́n ń ṣe omi. Wọ́n ń ṣe ọ̀nà. Ààrí ọmọ ilé Ifẹ̀ kọ̀ọ̀kan tó máa wá ṣe ẹ ní làákàyè. Gbogbo ìgbésí ayé ẹ. Ọ̀tọ̀ ni pé mo fẹ́ bú Buhari. Ọ̀tọ̀ ni pé kí n pe Buhari ní ẹlẹ́nu wíwọ́. Ọ̀tọ̀ ni pé o fẹ́ bú ọba. Ọ̀tọ̀ ni pé kó sọ pé ẹsẹ̀ ṣe bẹ́ẹ̀ pẹ́ kan kíni kan. It shows you have a personal vendetta with this person. Because all you are doing is not, and I repeat, all you are doing is not in the interest of the indigene of that land Ife. Àbí bóyá àwọn ará Modákẹ́kẹ́ ni. It's not in their interest. Wọ́n fún ẹ ní owó láti lọ fi ẹnu ẹ̀ tẹ́. Mi ò mọ àwọn tó wà ní iṣẹ́ burúkú yìí. Àmọ́ a ti ń gbọ́ gbogbo tán ló gbà lọ́wọ́ bàbá kan. Ó sì ń gbórúkọ bàbá yẹn bọ̀. Tán ni wọ́n fún ẹ lówó láti máa fi ẹnu ẹ̀ tẹ́. Mi ò mọ why tí ọ̀tẹ̀ burúkú ṣe pọ̀ nílẹ̀ Yorùbá tó tó yìí. Wàá bọ́ta láàárọ̀. Wàá tútùkùtù. Wàá bọ́ta lálẹ́. Wàá tútùkùtù. Kò sẹ́ni tó bọ́ta tó fẹnu túṣe àbí tó rí títí tí ẹ̀ ń dá. Ó gbé bàbá Ògúndòkun yẹn náà. Ó fẹnu tẹ́ bàbá yẹn títí because bàbá yẹn ò ṣe fẹnu ẹ̀. Ó ní tìjú kò sẹ́ni tó lè búlì. Ìwọ ló máa bọ́ta láàárọ̀. Ọmọdé bú àgbà bú ẹ̀. Bàbá Ògúndòkun yẹn tán bá ń bí àkọ́bí. Àkọ́bí wọn á jù ẹ̀ lọ ní gbọ̀nràn pẹ̀lú èjì wọn. Bó tó ló jẹ́ ni tí ò ní làákàyè. Ó lọ́gbọ́n.
ọmọdé ò lè sọ̀rọ̀ sí ẹ o lè gbà kéèyàn kan sọ̀rọ̀ sí ẹ láàrin 10 minutes wà bọ́ta sórí line ìwọ kẹlẹ́ òun ẹgbẹ́ àwọn baba ńlá kú bàbá ẹ̀ wà ti bọ́ta láàárọ̀ wà jíwèé bí baba ńlá kú bàbá ẹ̀ ṣe rí bó bá dọ̀sán wà sọ bátàrí ìyá láyà ẹ̀ ṣe rí bó bá dalẹ̀ wà sọ bí orí baba ńlá kú bàbá àwọn tó bí ẹ lọ́hùn wà sọ bó ṣe rí o lẹ́ni tó lè sọ̀rọ̀ sí kò sẹ́ni tó lè bú bí bàbá yẹn ṣe sọ pé wọ́n máa ń jọ̀wẹ́ sọ́tún wọ́n máa ń jọ̀wẹ́ náà sósì wọ́n máa ń fi yàtọ̀ ẹ̀wọ̀n ọmọdé ni àsìkò tó tọ́ máa fi yàtọ̀ ẹ̀wọ̀n Tòkunbọ̀ Esther Ìnàkí Ìbàdàn ọmọlé Abọ́dẹrìn ó ti gúngi kọjá ewé ó ti ṣe àṣejù ọ̀tẹ̀ rìkíṣí ló máa mú pé kó dá ọ̀rọ̀ burúkú lẹ̀ wàá lọ set àwọn èèyàn tó máa calling rántí pé látàyè tó ti máa sọ pé kán calling testimony Tuesday it is not the first time tá máa mú ẹ ó gbogbo tó ń scam àwọn èèyàn pẹ̀lú ewé àtegbò kó tó di pé mo stop ẹ ó máa ṣe testimony Tuesday èèyàn kan rántí pé kan lára àwọn ọmọ ẹ sọ pé màmá máa sọ pé kóun lo fóònù ẹyọ kan òun á fi change voice lẹ́ẹ̀méje ara àwọn ọmọ tó ń tẹ̀lé ẹ ló bọ́ta tó confess pé màmá sọ pé kóun tún lo voice mi. It is the same thing you are doing now to tarnish the image of Ooni of Ife. Àsìkò tó ti gbogbo àwọn olówó ọlọ́rọ̀ ìlú gbogbo àwọn ará Ilé Ifẹ̀ they won't come out and do it your way. But if there's anything tí mo lè assure ẹ Tokunbo wàá fi ojú ba ilé ẹjọ́. It is becoming so ridiculous. Ó ní wọn lè mú ẹ bí wọ́n lè mú ẹ bọ́n lè mú ẹ èmi Àbíkẹ́ àti ẹ we shall see. Bí wọ́n máa mú ẹ bí wọ́n ní mú ẹ àti èmi àti gbogbo ojú tó ń wò wá àti ìwọ àárí torí pé o jẹ́ ìkà èèyàn o jẹ́ abatẹnijẹ́ o jẹ́ ìyá ǹdíbàjẹ́ o jẹ́ ìkà o jẹ́ kẹ́ni má ní ẹ̀dá tó bá pa àwọn Afẹ́nifẹ́re wọn lè rí ẹ̀bẹ̀ àbí àwọn ọmọ kọ̀ọ̀kan tó ń tẹ̀lé ẹ ó gbọ́ tó ní mi ò ní speaker mi ò fẹ́ speaker ìkà mo ò fẹ́ speaker abú èmi nìkan àti gbogbo àwọn ìlú orí pẹ̀lú rẹpẹtẹ ló wà lábẹ́ mi Ejeti ìlú ni on his own we are all over the place mi ní àwọn ìka èèyàn mi ní àwọn tó ti kọ́ tépè ń jà from the pit of hell láàrin mi ò mọ nǹkan tí Ọọ̀ni kábíyèsí ọba wa Ọ̀jájá ṣe fún ẹ tó jẹ́ pé ní ojoojúmọ́ ìwọ láàárọ̀ ìwọ lọ́sàn ìwọ lálẹ́ bí ẹkún apọkọjẹ what has the kábíyèsí done to you personally now ó tún ti lọ sọ́dọ̀ ìyàwó wọn ó ní ìtìjú ọ̀tọ̀ ní pé fẹ́ búyàn okòwò jẹ gbogbo nǹkan tó sọ náà ó sọ ní olórí ń di ejò ṣé ojú òtí ẹ ni ṣé ò ní làákàyè ni ẹnu ẹ̀ tẹ́ yìí náà torí pé màmá Esther Ajayi yóò wá fún ẹ lówó ó mú màmá Esther Ajayi ó sọ màmá yẹn lórúkọ ó bẹ̀rẹ̀ sí ní sọ fún gbogbo ayé ó ní màmá Esther Ajayi ó ní wọ́n ká wọn mọ́ orí bẹ́ẹ̀dì bàbá wọ onírìṣà màmá àgbàlagbà yẹn ó fi ẹ̀sùn burúkú láì ṣe pé ó ní evidence ó fi kàn wọ́n ṣé tọ́rọ̀ yìí bá ti dọ̀rọ̀ lé ẹjọ́ ṣó ní owó ẹ̀ òun nìyẹn ọ̀rọ̀ ìtì débì kankan wọ́n ti ṣígbà bára fún ẹ wọ́n ti sọ pé ó yá kò bẹ̀rẹ̀ sí ní tọrọ wọ́n ti ní pé wọ́n ti gbégbá bára jáde fún ẹ ojú òtí ẹ ò ní làákàyè kò sẹ́ni tí ò lè bú tó bá ti try láti persuade àwọn èèyàn to fall fún wíṣẹ tó ń bá ti ṣe wà bọ́tà ọ̀rẹ́ mi Àbíkẹ́ abúmi láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ọ̀rẹ́ mi kí n dé ẹ lóhùn wọ́n bí lè bá sọ ni bí ò sọ ni àwọ̀ ènìyàn máa ń wò mí ní láti dé ẹ lóhùn bí a ṣí èrè ẹ̀dá tó bá ń pẹ́ ni tó ní làákàyè ní wèrè ṣé o mọ̀ pàṣọ tọ́jọ́ wò ìdúró tọ́jọ́ dúró àtọ̀rọ̀ ẹnu wọn làwọn èèyàn jọ máa wò ìwọ ló rìnrìn wèrè ìwọ ló rìnrìn alákìsà ìwọ ni gbogbo nǹkan kún lára ẹ gbogbo ọ̀rọ̀ tí ọkọ ẹ Gaddafi ní yòòyè wọlé sọ against you bí yàn bá fẹ́ gbọ́ tòótọ́ láàrin wa tiẹ̀ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láàrin yín ọ̀pọ̀lọpọ̀ àwọn ará ìlú Dublin pátá ló ti pè mí pé nǹkan tó ṣẹlẹ̀ gẹ́lẹ́ ni ọkọ ẹ sọ yẹn pé àwọn ò lè dá sí láti jọjọ́ ẹ̀ nítorí kò má bàa blog àwọn náà wọn ò dẹ̀ rún ẹ mọ́ wọ́n ní ìbọn nǹkan tó ṣẹlẹ̀ pátá ni bàbá yẹn sọ ṣé ojú òtí ẹ ni ó yẹ kójú tiẹ̀ ó yẹ kí ojú kò ṣe kí ni kó tiẹ̀ sórí kò sígbà tí wọ́n sì ní dáwó fún ẹ rẹpẹtẹ o because ó máa ṣe kinní kan ẹ̀sìn ni ní orí ilẹ̀ wàá ṣe kinní kan ẹ̀sìn ni èmi ò bá wọn tí wọ́n ní làákàyè bíi titi ẹ ṣe kọ̀rọ̀ kí n bá wọn tí wọ́n ní làákàyè ṣe
màá sọ fún ara mi, màá ní sleepless nights, màá lọ ṣe research pé ẹni tó ń pè ní olè yìí kí ni bàbá yìí ṣe fún ẹ. Ṣé ìlú Brazil ni wọ́n pè ìwọ Tokunbo Aboderin? Àbí àwọn tí wọ́n jọ du oyè ni wọ́n sọ pé kó lọ máa sọ eléyìí against wọn torí pé kò sí nǹkan tó bá sọ against wọn tí àwọn ọ̀jọ̀gbọ́n àwọn olóye tí wọ́n ní lọ ṣe findings ṣóyè. Nígbà tí wọ́n dẹ́gbẹ́ ọmọ Odùduwà lẹ̀ lọ́dún yẹn lọ́hùn, I think in the 90s, tó jẹ́ pé bàbá wa àná, bàbá Sọjí Adérẹ̀mí pẹ̀lú gbogbo àwọn bàbá Awólọ́wọ̀ kọ̀ọ̀kan tí gbogbo wọn jọ wà ń bẹ̀. Àtayé ìjọ́hun náà ni wọ́n ti ń ṣe nǹkan tó ń pè ní owó. Kò yẹ owó kòkó, owó gold, kan wa gold, kan ṣòwò kòkó. I think then náà ni wọ́n discover Shasha Forest. Gbogbo ẹ̀yin ọmọ Ilé Ifẹ̀ tẹ́ bá wà bí ẹ máa gbọ́ mi, Shasha Forest was discovered then. Wọ́n ṣòwò kòkó. Ìlú Ọ̀wọ̀, ìlú Ondo, Ilé Ifẹ̀, mo rò pé gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí pàápàá ni wọ́n ń wa gold níbẹ̀, not just Ilé Ifẹ̀. Ó dé Ọ̀wọ̀ wọ́n ti ń wa gold. Má ṣe findings ẹ̀ dáadáa. Tí ó bá jẹ́ pé Ilé Ifẹ̀ nìkan tó tẹ́ pé wọ́n ń wà láwọn ibi tó kù, àwọn wo náà ní pé kán máa wà. Ẹni tí ọba the community leader bá fi ọwọ́ sí ibi tó bá sign, kò sí ẹni tó fẹ́ lọ mine gold tí ọba ò bá fi ọwọ́ sí. Ọba nìkan, nígbà tí wọ́n set up constitution yẹn nìkan ló ní right láti ti ọwọ́ sí pé kán lọ mine gold. Kò sí onítàn, not even President Buhari. Bóyá ìnílàkàyè ẹni. Community leader ibikíbi tán bá ti discover gold yẹn ní bàbá wa àná, bàbá Adésọjí Adérẹ̀mí. Ṣó yẹ pẹ̀lú deputy wọn, gbogbo wọn yẹn lọ́jọ́ wà nínú group àwọn Oòduà council yìí. O nílàkàyè wà púpọ̀ bọ́ta, o lè góòlù tó jí, onílẹ̀ tó jí. Ṣé wọ́n ṣe ń wa gold ni? O gbọ́rí níbi tí làkàyè tó fọ́ mọ́lẹ̀ dé, o gbọ́rí. Àbí fẹ́sẹ̀ tá máa gbọ́ rè pé Nàìjíríà ní gold. Àwọn wo náà rò pé wọ́n wà láti ilẹ̀. Àwọn tó lẹ́tọ̀ọ́, wọ́n dẹ̀ fi owó ẹ̀ tún ìlú ṣe. Bí wọ́n bá gbé ọba bàbá àná lọ sí kóòtù tí wọ́n pè wọ́n lólè, èwo ni ti bàbá ní bàbá yìí tí wọ́n fi ẹ́ ṣe èṣù lẹ́yìn ìbejì tí. Tẹ́pẹ̀ ní ariwo, ọ̀la ariwo, ojoojúmọ́ ló fi ń yan nọ́fìlà lára àwọn baba ńlá kú bàbá ẹ̀. Láì kí n ṣe Ọọ̀ni of Ifẹ̀. Tó bá délẹ̀ tán, àwọn ọmọ tó ń tì ẹ́ lẹ́yìn, àánú á ṣe wọ́n, wá tọwọ́ bojú ẹ̀ báyìí, wá wá ẹkún. Ò ní rí Tokunbo torí ìgbésí ayé ẹ̀ kò wùnyàn. Ó kúrò látorí Aláàfin of Ọ̀yọ́. Ó bẹ́, ó bá bẹ́ mọ́ eléyìí lẹ́nìí, wàá bẹ́ mọ́ tọ̀hún lọ́la. Ó wá ń tẹnu mọ́, ó ti pé ọdún 3 gbáko tó ti ń búlì Ọọ̀ni of Ifẹ̀. Ọlẹ́ ẹ̀dí gbogbo àwọn ọmọ Ilé Ifẹ̀ tí wọ́n bá lè jẹ́ kí ọwọ́ pálábá ẹ̀ kó ségi. Kó fi mú ẹ̀ dánrin, kó fojú ba ilé ẹjọ́, kó fojú ba nǹkan tó ń pè ní òfin. Gbogbo nǹkan tó sọ pátá, ó gbọ́dọ̀ mú ẹ̀rí ìdánilójú wá. Ó pe bàbá yìí ní human trafficker. Ó ní wọ́n jí gbogbo àwọn òòṣà ilẹ̀ lọ sí Brazil. Ẹ̀rí ìdánilójú gbogbo nǹkan tó sọ yẹn pátá. Mo wá rọ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, ilẹ̀ káàárọ̀ oòjíire tẹ́ wà ní orí social media ní èní. There's anything that I need. It is pé kẹ́ máa mú gbogbo ìjọ tí Esabod tó bá ti bọ́ta tó wá fẹnu ẹ̀ tẹ́kọ̀ àwọn baba ńlá kú bàbá ẹ̀ nídìílé tó ti jáde. Ẹ máa mú gbogbo fídíò yẹn kẹ́ máa save ẹ̀. Bó máa fojú ba ilé ẹjọ́, bó ní fojú ba ilé ẹjọ́. Bí ṣe sọ fún yẹn, we shall see. We will be calling on the attention of the Yoruba elite. They all have to rise against you. A slap on one king is a slap on every king in Nigeria, including Ọba Benin pàápàá. Torí pé ọmọ ńláàrọ̀ bàbá àtọ̀ ni, ọmọ àlè tó jẹ́ ni. Bó bá ń sọ fún ẹ pé ìjọ jẹ́ sọ báyìí sí Ọba Benin land, àwọn kan ló jẹ́ sọ bẹ́ẹ̀. But remember, they are brothers. In one unity ni gbogbo àwọn ládéládé wá stand. In one unity, ayé ẹjọ́ sílẹ̀ bá sọ pé mo dá kẹ́kẹ́ kan ẹ̀pin. Nísìn, Baba has been able láti bring unity between àwọn ará Ilé Ifẹ̀ pàápàá àti Mọdákẹ́kẹ́. Ní ìṣọ̀kan àti ẹyọkan ní gbogbo wọn wà. Ọba Òní, ọba tó wà ńbẹ̀ lẹ́ni, ná mú ìṣọ̀kan yìí wá. Àwọn ná mú ìfọwọ́sowọ́pọ̀ yìí wá.
àwọn náà mú ìfẹ́ yìí wá sáàrin Mọdákẹ́kẹ́ àti Ilé-Ifẹ̀ gbogbo wọn báyìí dúró ní ìṣọ̀kan gbogbo èèyàn kan ló máa yọ lórí burúkú ló máa yàkà bí titi ẹ Tokunbo Aboderin you are a nobody bó ṣe mọ̀ pé ló fẹ́ popular ó popular síre ó gbélé ayé ṣe ohun rere rí ìwọ ni mo kọ́kọ́ rí the first 58-year-old tó máa ní pé inú ẹ̀ ń dùn òun pín oúnjẹ ó ṣe nǹkan tó ń pè ní palliative pẹ̀lú èlò ìwọ tó rò owó ẹjọ́ tó rí san ṣé ẹni tí òye ó máa ń bọ́yàn ni ẹni tí òye ò kì í bọ́yàn ó gbọ́ tọ́kọ ẹ sọ pé ọmọ ẹ sọnù ó pé gbogbo àwọn lọ́balọ́ba yìí ó pa àwọn èèyàn gidi kò ní pé kán bẹ́ẹ̀ dáfá kán bẹ́ẹ̀ wábi tí àkọ́bí ẹ nù sí ọ̀rọ̀ gbésí ayé ẹ̀gàn ò jẹ́ lógún àwa bọ́ta wà ní títí Nàìjíríà ló jẹ́ lógún bó bá jábí àmọ́ gidi ní ẹ̀tọ́rọ̀ Nàìjíríà bá lè ka ẹ lára báyìí kí ló dé táwọn tó fojú ara ẹbí tó jẹ́ káyé wọn ṣòfò ọkọ ọmọ ẹ fò ṣánlẹ̀ ó pokùnso ọ̀sán kan òru kan ó para ẹ̀ nílùú Dublin tó dẹ̀ marry to a Nigerian family Yorùbá to be precise ó mọ̀ pé ó mẹ́ni burúkú lélẹ́yìí àdánwò burúkú àmì burúkú tó máa ń jẹ́ káwọn èèyàn máa sá fún ìdílé ọ̀hún títí òpin ayé àkọ́fẹ́ ọmọ ẹ obìnrin ó pokùnso ó gbẹ̀mí ara ẹ̀ ó wábi tí àjálù àrélù ti ń bá ẹ̀ ọmọ ẹ àkọ́bí ọmọ ẹ ọkùnrin òkú àbí ayé ẹ̀ Tokunbo Aboderin ó wá mo ti sọ fún ẹ kó tó yọ speck ojú olójú there's a logwood in your own eyes that you need to take care of kó tó rẹ́ni tí ò dáa fún kó tó rí ẹni tó máa pè ní ejò pè ní kinní kan ó ṣe worú àjálù wo ló ń bá ẹjà gangan ọmọ ẹni kú wọ́n ló sàn ju ọmọ ẹni sọnù lọ àkọ́bí ẹ lọ́kùnrin arábìnrin ọkọ ẹ náà sọ ọmọ pé ńgbà tá wà lẹ́kọ̀ọ́ mo sọ fún ẹ mo ní màmá ọmọ yẹn tó lọ parọ́ pé wọ́n ló bí nígbà tó ọmọ ẹ lọ tó ní màmá mo ti ń lọ mo sọ sí ẹ létí pé ọmọ tẹ sọ pé rílí lọ́sàn-án tẹ lọ́mọ yín ó ní kí n fìyẹn lẹ̀ pé olóò ti ń gbowó ó ní kí n jẹ́ kó máa fún ẹ lówó lọ pé ó ní ìdí owó yẹn pé ara nǹkan ti má sọ fún ẹni pé àbíkẹ́ ò jà mo lọ́lọ́run ẹlẹ́dàá mi ò ní jẹ́ kèmí bẹ́ẹ̀ parọ́ ọmọ èmi ò ní kú kò dẹ̀ ní sọnù ẹni nírú aṣọ kan kì í fàya gbogbo àwọn tó bá ń tẹ̀ lẹ́yìn sọ fún ọkọ àbíkẹ́ sọ pé ìjọ́ tó bá tún rẹ́dì láti yà míì tó fi bora tó ń dùn mọ́ ẹnu ni kò dábàá láti sún mẹ́mi àbíkẹ́ and I mean it wàá wò dáadáa tí má sọ pé ojú kòró kan kì í pa kan jẹ ó ti gbégi eléèrà ó di dandan kẹ́rà bẹ̀ ta ẹ pa tí n bá sọ fún ẹ pé má súnmọ́ mi ó gbọ́dọ̀ súnmọ́ mi torí ní 20 ọdún láàrin èmi àti ẹ ó gbóná ni lẹ́lẹ́ òkùnkùn kò kí n bá ìmọ́lẹ̀ ṣe ìmọ́lẹ̀ òde kí n darapọ̀ mọ́ ṣe òkùnkùn olókùnkùn ni ẹ́ wàá máa gbé òkùnkùn ẹ lọ bẹ́ẹ̀ èmi Àbíkẹ́ wà nínú ìmọ́lẹ̀ àmọ́ èmi ò ní lajú tó máa fi ẹnu ẹ̀tẹ́ kún àwọn lọ́balọ́ba wa tó bá bí baba ńlá kú bá bá ẹrẹ gbogbo àwọn ọmọ Ìròbó ọmọ Bìní sọ fún wọn pé fẹ́ sọ̀rọ̀ bá wọn jẹ́ káwọn Yorùbá náà máa pè wọlé jẹ́ káwọn Yorùbá mélòó náà bíire láti fẹnu ẹ̀tẹ́ kún ọba Bìní ó gba àwọn ọmọ Bìní tó ń tì ẹ́ lẹ́yìn nǹkan tọ́mọ Yorùbá ò lè ṣe fún ọba wọn òun ni ìwọ ìjòyè ọmọ àlè ọmọ akọtilétà ọmọ òfò tó ń fọwọ́ sí jíwèé lè bàbá ẹ̀ tó ní kán máa pè wọlé kán máa bí bàbá wa Ọ̀nìrìnṣà láì nídìí ó mọ̀ pé olórin kan wọ́n ní tán bá bú ni lẹ́yìn wọ́n ní tán bá sínlé wọ́n lọ́mọ ẹni máa ń dá wọn lóhùn ṣakaṣaka ni òun lèmi Àbíkẹ́ ṣe ń dẹ lóhùn ọmọ ilẹ̀ Yorùbá tó pójú owó tó ṣángílítì òun lèmi Àbíkẹ́ mi ìdẹ̀ ní fi ẹ́ lọ́rùn sílẹ̀ àfi tó bá jáwọ́ nínú ọ̀rọ̀ bàbá wa kábíyèsí Ọ̀nìrìnṣà àfi tó bá fi ojú ba lé ẹjọ́ kí tí ẹ bá jẹ́ ní bẹ́ẹ̀ bọ́ta wa máa ṣẹ̀kẹ́ ìbú rántí pé èmi yàtọ̀ sí ìwọ investigative blogger ó yàtọ̀ sí blackmailer you are nothing but a blackmailer ó mọ ẹ sọ fún ẹ yẹn pé tó bá mọ ìtàn ò ní bọ́ta ṣóyẹ èyí tó fi ń bọ́ta tó ń rárá bú tó ní odidi ìyàwó ọba ń di ejò odidi ìyàwó ọba ò sí láàfin ọba mọ́ ó pe ìyàwó ọba láṣẹ́wó ó ní kò lè bímọ ṣé wọ́n ló dá olórí ni ọmọdé ẹ ó mògùn ó ń pè lẹ́fọ̀ọ́ òjò tó bá lọ́mọdé tó bá wọn búròkó péjọ yẹn kọ́ lolúwere máa wá wó pa
o tí mọ̀ túmọ̀ ọ̀rọ̀ yẹn wo àmọ́ wọ́n bá àná tó bú o tó ti di pé àkọ́bí ẹ̀ rìn lọ ó fi ọmọkùnrin ṣe àkọ́bí ọmọ yẹn wọ wèrè ó lọ sẹ́wọ̀n gbogbo àdánwò táyé fi ń ba tèèyàn jẹ́ náà fi ba tiẹ̀ jẹ́ mọ́ ẹ lọ́wọ́ ó rí òkú ẹ̀ ó rí ayé ẹ̀ di ọ̀la ó yá kí ni ìdùnnú ẹlẹ́wọ̀n ẹ̀ tó sago mọ́wọ́ tó lè ní àárò ṣé gbà tó fẹ́ jáde ni àbí àwọn ẹgbẹ́ ẹ̀ tó ti ṣoríire nígbà tí wọ́n wà nínú ẹ̀wọ̀n ló fi ń wago ó wá ń ṣẹlẹ́yà ayé ara ẹ̀ lójoojúmọ́ àkọ́bí ọmọkùnrin ẹ̀ ń rìn lọ Tokunbo Aboderin ó rí òkú ẹ̀ ó rí ayé ẹ̀ èyí tó fi fojoojúmọ́ ṣe ẹ̀ sí ṣẹlẹ́yà lórí social media. Why can you not dedicate that time to look for that boy? I will keep reminding you. Tó bá lè bọ́ta tó wá sọ pé ó wá fẹ́ máa yọ pin ojú ọ̀ni ìjọ wo ló fẹ́ yọ ojú títí rẹ̀ ẹbí lé ẹlòmíì ṣe ń ṣe láàánú ni tiẹ̀ náà ṣe ń ṣàwà bí amọ gidi láàánú èmi Àbíkẹ́ gẹ́gẹ́ bí ṣe jẹ́ as a nurturing mom kò yẹ ti ní feelings ó ti yẹ kíyàn ní feelings mo máa wà sensitized tí máa ro àròkàn lórí ọ̀rọ̀ ilé ayé ẹ̀ kéèyàn bí odidi ọmọ ó jí lọ́jà o ojú ara ẹ̀ ló gbà jáde ọmọ tẹ́kọ́ tó bá wà láyé bá ṣe ń wí tó bá wà ní ayé ọmọ yẹn wà bí 36 years old. Oh my God. Woman, what kind of mother are you? Irú obìnrin wo ló jẹ́ Tokunbo Aboderin? What kind of mom are you? You are a total disgrace to the entire womanhood. Ojú gbà mí tì fún ẹ. Wo ẹ̀yin ẹ wò. Ṣó bímọ ni àbí jàǹdùkú ló bí? Jàǹdùkú lásán ló bí. Ọ̀gárá ọlọ́ṣà ló bí. Ìdí nìyẹn tá ṣe ríbi táwọn ọmọ ẹ ti wá kú ẹ ní ẹ̀ṣẹ̀. Ní ojú ní lórí ayélujára. Ó já báàgì gbà lọ́wọ́ ẹjọ́ sí part 1. Wọ́n nọra wọn lánàá fẹ́ kú àwọn mẹ́ta tó tún kù. Ayé wọn ò dọ́gba. What kind of woman are you? Tell me. Gbogbo àsìkò tó lò táyé ẹ fi ń bàjẹ́ wọn yìí. Ó ṣe lọ fi wá àkọ́bí ọmọ ẹ níbi tó sọnù sí. Àrí tọ́ǹbù ẹ̀. Àrí cemetery ibi tó sin ilé kan sí di ọ̀la. Kò kú. Ọmọ ẹni kú sàn ju ọmọ ẹni sọnù lọ. Odidi ọmọ tó máa pé 36 years old. Ó nù lóye. Àwọn ayé ṣe kíni. Wọ́n sọnù mọ́ ẹ lọ́wọ́. Ó dẹ̀ yé ṣe bí yìí ṣe. Mẹ́ta tó tún kù lọ́wọ́ ẹ̀. Wọ́n jára ayé wọn jẹ́rù ọ̀run. Ọmọ ọkùnrin lọ fúnyàn lóyún. Ní ọmọ kékeré. Ó tẹrú tó lè bọ́ta pé wálé rape èèyàn. Ó ń raise criminal. Ó ń breed criminal. Gbogbo nǹkan tó fẹ́ kó ṣẹlẹ̀ sáwọn ọmọ ọlọ́mọ ló gbójú ayé ẹ̀ ṣẹlẹ̀ sí Tokunbo Aboderin. Kábíyèsí Ọlọ́run. Mi ò rírú Ọlọ́run èyí ríjọ́ tọ́lọ́run ti tó bínú agbára ẹ̀. Ojoojúmọ́ ni iṣẹ́ ọwọ́ ẹ̀ ló yẹ mi Àbíkẹ́ lẹ́nu. Ó mọ̀ nǹkan tí máa ń sọ ni tó bá ti ṣorí burúkú mo máa ń sọ fáwọn èèyàn pé Ọlọ́run nà nípa ṣùn. Ó dìgbà tó bá bọ́ra ẹ̀ wàá rí pàràpàrà pàṣọ Ọlọ́run lára ẹ̀ wàá rí bó ṣe ń dùnyàn. Ó ń tàyàn burúkú bó ṣe ń bá tèèyàn jẹ́ ọ̀run bá tiẹ̀ jẹ́ níkọ̀kọ̀ Tokunbo Aboderin. Tiẹ̀ bàjẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ta ló sọ fún ẹ pàdúrà ẹ̀ ń gbà? Ṣé ilé tó wà ń lo òyìnbó? Ilé tó ti gbé for how many years? Gbogbo ẹ̀ lọ́kọ ẹ sọ. Ó wọ lóyìnbó ra lé. Béèyàn bá ti wà nílò òyìnbó tó fún ẹ nílé council tó gbébẹ̀ tó jàjà wá rówó tó wá sọ pé ó fẹ́ ṣe let to buy. Ìyẹn kankan ló pè lọ́wọ́. Àwọn ọmọ mi tán lówó láti kó wọ́n kọ̀ kó ní cash down. Wọ́n kọ̀ gbọ́ ni pé I'm getting a 4-bedroom beautiful house. Ilé tó máa ń dá wà. Wà náírà ni o. Iṣẹ́ ọwọ́ wọn cash down. Ó sọ́fọ̀ ó jẹ̀yà. Ó lo over 25 years Harvard. Kó tó lè wá lọ máa ṣe kíni. Bídì fún ilé council. Wẹ̀nkù lè lé ẹ̀. Ọmọ ẹ sọ fún ẹ pé kó shut up lórí live chat. Ó wá jẹ irọ́ lẹ́nu lójoojúmọ́ ayé ẹ̀ bàjẹ́. Bẹ́ẹ̀ ò bá ti mọ̀ pé àwọn ọba àpérè. Àwọn ẹni ọlá. Ẹni ọlà. Ẹni tíyàn máa ń buyì fún lélẹ̀. Tó jẹ́ pé bẹ̀lẹ́nu ẹ máa já wáyà sí. Wà lọ kọjá ìyá rẹ̀. Wà bọ́ bá àná wà bọ́ bẹ́ẹ̀ ni. Tó bá ti pẹ́ tó ti ṣe náà ò ní ṣe rẹ́mù tó bá yá. Ó sì máa ṣe kí ni? Wà kan ìdínú yọ̀. Ó ti wá nǹkan báyìí bóyá ó mú. Wòs ẹ̀yin ọmọ ẹ̀ tí ìgbégbá bára comfort ọláyà ọmọ àlélẹ̀ Yorùbá. Ó ìṣe bára yẹn dáadáa. Ìyá àjọ ẹjọ́ ń bọ̀ fún ìyá yín.
ẹ lọ kọ́lẹ̀ bí ṣe sọ pé Àbíkẹ́ sọ pé ẹjọ́ tí Tokunbo ní bọ́nú ẹ̀ tó máa gbà lọ sẹ́wọ̀n eléyìí ò ń ṣe tóbìnrin jọ́sí tó ṣe o wà á lọ sí ẹ̀wọ̀n ó ti ń ṣe tipẹ́ tó ní kọ́ lọ ká bàbá Sọjí mọ́lé kan fọ́ ṣọ́ọ̀ṣì ẹ̀ kan lọ pa kan gbọ́bẹ̀ kan gbàdá ó ti ń ṣe tipẹ́ tó rá àwọn agbanipa wá bá mi nílùú Nàìjíríà ó ti ń ṣe tipẹ́ àwọn ọmọ jàǹdùkú wo òun ẹ wo gbogbo iṣẹ́ ibi tó ṣe agbọ́ lórí live chat tí wọ́n fúnra rẹ̀ ń sọ fún àwọn ọmọ ẹ pé kí wọ́n lọ lu bàbá wọn pa mi gbọ́dọ̀ ẹ̀rí tó ń sọ pé kí wọ́n lọ lu bàbá wọn pa ó yẹ kójú gbà ẹ̀ tì iṣẹ́ tó ti dáyé kí ni nǹkan rẹ tó gbélé ayé ṣe orí mi rò bóyá owó kíní lẹ́nujọ́ mẹ́ta sórí adúrú disinfectant tí kábíyèsí ọ̀nìrìṣà tí wọ́n supply gbogbo ilẹ̀ Yorùbá not just Ilé-Ifẹ̀ wọ́n pín kiri ṣòmọye tí disinfectant kan jẹ́ ọba mélòó ló supply irú ẹ̀ fún coronavirus ọ̀nìrìṣà did ọ̀nìrìṣà he did admin please be at alert ọ̀nìrìṣà did bàbá rántí àwọn ọmọ tí wọ́n ní wọ́n rántí àwọn tó kù díẹ̀ káàtó fún wọ́n ní ìfẹ́ ìlú wa Nàìjíríà dọ́kàn wọ́n fẹ́ kí coronavirus COVID-19 pa kankan náà àwọn ọmọ wọn bàbá rúra wọ́n rúra sọ́tún wọ́n supply disinfectant over 350 all across ilẹ̀ Yorùbá táǹkì yẹn tó ń gbé kiri tí wọ́n lọ ń disinfect gbogbo àwọn ìlú kí ni àwọn baba ńlá kú bàbá àwọn tó bí ẹ ṣe rí ìwọ tó ń fẹnu ẹ̀tẹ́ kan bá gbogbo ìṣòro lé ayé orí ẹ ló wà Tokunbo Aboderin àpòrònú ẹ ti fàyà wọ́s ọmọ sọ pé ẹlẹ́yẹ èèyàn ó di ọjọ́ alẹ́ ṣóyẹ ẹlẹ́yẹ di ọjọ́ alẹ́ torí tó bá wẹ̀ yẹn gbogbo àwọn tó ń tiẹ̀ tán pè wọlé ọ̀rọ̀ wọn ò ní sọ̀rọ̀ mọ́mì mọ́ o ó gbọ́ ni wọ́n ní àkúwọ́ nìkan nísàlẹ̀ ò gbogbo ẹbí arẹlẹ àkúwọ́ nìkan nísàlẹ̀ ò gbogbo ọ̀rẹ́ arẹlẹ ẹ̀rù ń yá mi ń bà bí mo rántí ọjọ́ àti sùn o bó bá rántí ọjọ́ tó máa sùn ó yẹ kẹ́rù bẹ́ẹ̀ mọ́dé yìí ó bá rántí ọjọ́ tójú ò ní kánà àti wálé àti gbogbo nǹkan tó kù mọ́ ó yẹ kẹ́rù bá ẹ̀ mọ́dé yìí tó bá rántí ọjọ́ tó máa fẹ́ gbápá tí ò ṣe gbé mọ́ ó tí ní kúngbà yẹn o old age ta ló ń tàn ẹ́ you're just 58 àbí bí Kọ́lá ti wà tó ṣe 57 ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sunkún lọ́jọ́ kejì ó ló ti pé 58 nsìn and that same year àdẹ̀gbọ́n tó ń claim 59 mi ò gbọ́rú ẹ̀rí ojú wa ló ṣe wọ́n jẹ́ kí n fìyẹn lẹ̀ fún ẹ̀sìn ara àwọn white lies ẹ̀ now listen and I'm going to tell you this sórí ẹni tó bá nílé nínú àwọn ọmọ ewé ní kán lọ gbé sí market ẹjọ́ ń bọ̀ confam lèmi sọ fún ẹ ẹni tó bá ní mọ́tò ṣé o mọ̀ pé gbélé tó ń gbà yẹn owó tó gbà lọ́wọ́ àwọn tó ń tiẹ̀ sí kábíyèsí bàbá tán ló ń fún ẹ lówó nílé Ifẹ̀ pé kó lọ máa fẹ́nu ẹ̀tẹ́ kàn ní ìrìṣà wọn ní fún ẹ lówó mọ́ torí pé wọ́n trace gbogbo kínní ẹ̀tẹ́ akàn ẹ̀ wá kún àbùkù wàá ṣe kínní kan ẹ̀sìn ní láyé yìí ó rántí ìyá lóde ẹ fún ṣe tán àná ni ó mọ̀ gbẹ̀yìn ẹ ní Gbàṣọ̀run gá nǹkan ọmọdé yìí ó mọ̀ nǹkan tó gbẹ̀yìn ẹ ní wo ó ti bá wọn fẹnu búròkó ó di dandan kó lúwéré tó ẹ wá tilétilé kó wó pa ẹ ó mọ̀ nǹkan tó tọwọ́ bọ̀ bó bá mọ̀ túmọ̀ ní ìrìṣà tó mọ̀ nǹkan tó ń pè ní ọba tó mọ̀ nǹkan tó ń pè ní alálẹ̀ ni ó ní bá wọn fẹnu ẹ̀ tẹ́ sí abọ́rò pé dírámà tó máa ṣe tó máa sọ pé ká máa wé ń jẹ́ Cameroon mirror will you shut your mouth up? This is not Angel Kamoru. Gone are the days tó máa sọ pé òun gbé wa mọ́ra tó máa gbá wa tó máa sọ pé káwa wé ń jẹ́ kíní kan sọ pé kó má dóko kó má sùn mọ́kùnrin àti ká ẹ. Gone are those days. Now listen, you have gotten yourself into a very big trouble. And whether you like it or not, you're going to court. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Lọ kọ́lẹ̀ pàbí kẹ́ sọ pé wàá fojú kan ilé ẹjọ́ ti tọ̀tẹ̀ yìí kò dàbí ti tòbìnrin o.
títa àǹtí yẹn láyé wọ́s sọ fáwọn amukun mẹ́kọ ọmọ tí wọ́n láyé tó ti fi gbèsè ayé wọn ṣe pàṣípàrọ̀ bíi tilé kan bó bá jẹ́ mọ́tígéèjì ni wọ́n ṣe wọ́n lè dáwọ́ ẹ̀ padà wọ́n bí ìyá wọn àbí bàbá wọn bá nílé lẹ́kọ̀ọ́ ní kan bẹ́ẹ̀ fi sí for sale corona kẹrẹ kò jẹ́ kí property move mọ́ ọmọ nǹkan tó ń bọ̀ fún ẹ Tokunbo tó bá mọ̀ ọ́ ní ṣe bẹ́ẹ̀ mọ́ tó máa fi kú máa play díẹ̀ nínú àwọn ohun ẹ fún ara ẹ̀ ṣọ́nà ti gbogbo nǹkan tó sọ nípa ìyàwó kábíyèsí lánàá ó ti gungi kọjá ewé bí ṣe sọ fún ẹ pé ó ti kàgbákò tó bá níyàn ṣàgbákò òun láti mú gbogbo ẹ̀ dí ọ̀hún mò ń bọ̀. ẹjọ́ máa mo fẹ́ ẹ̀rọ blọ́gàsì ni òfófó làwọn fi ń jẹun. ṣùgbọ́n rẹ̀. òfófó ni mo fi máa ń jẹun káti pé madam olúrántí náà ló kọ́kọ́ gbé òfófó wá bá mi lọ́jọ́ tá à ń sọ yìí olúrántí náà ní kọ̀kọ́ ṣiṣẹ́ ẹ má kọ́kọ́ ẹ mọ̀ pé blọ́gàsì ni ara tèmi ò balẹ̀ ẹ má kọ́kọ́ gbéṣẹ́ wá nínú investigation nígbà wáyé ṣe wá gbé sórí ìtì ẹ wá tó mo fẹ́ ká ìdí gíga tó tẹ́ ẹ̀ bá já kí n máa rí nǹkan ṣe ìpinnu ìbàjẹ́ lébi má ti ń jẹun tẹ́mi mo fẹ́ ká ẹ̀ já ni bẹ́ẹ̀ kan bá gbọ́jọ́ wáyé gbá madam olúrántí ò ṣe dáadáa màmá ẹ bá ń blọ́ọ̀kì wọn ètí ń fi pé madam olúrántí ní kọ̀ọ̀kan la madam olúrántí yẹn gbà wọ́n ní madam olúrántí gbà irọ́ ló pa bí tún láti ẹ̀ náà mo gbàgbà àmẹ́yẹ̀jọ wa máa bára wọn kí ló lè gbé wọn ládùn inú ìbàjẹ́ ara mental disorder ní sábà mental. ṣùgbọ́n ìgbésí ayé ẹ̀ inú ìbàjẹ́ lè mi ti ń ro ṣùgbọ́n fún ara ẹ̀ ìmẹ̀ tí mo ṣe ìmẹ̀ tó fi sábà mental. ìwọ náà gbé ìgbésí ayé ẹ̀ onínú bàjẹ́ ni ti ń jẹun kò bá yéèyàn jẹ́ ó dẹ̀ ń dùn mọ́ ẹnu gbọ́ fún ara ẹ̀. òfófó ni mo fi máa ń jẹun káti pé madam olúrántí náà ló kọ́kọ́ gbé òfófó wá bá mi lọ́jọ́ tá à ń sọ yìí olúrántí náà ní kọ̀kọ́ ṣiṣẹ́ ẹ má kọ́kọ́ ẹ mọ̀ pé blọ́gàsì ni ara tèmi ò balẹ̀ ẹ má kọ́kọ́ gbéṣẹ́ wá nínú investigation nígbà wáyé ṣe wá gbé sórí ìtì ẹ wá tó mo fẹ́ ká ìméjèèjì já tó tẹ́ ẹ̀ bá já kí n máa rí nǹkan ṣe ìpinnu ìbàjẹ́ lébi má ti ń jẹun tẹ́mi mo fẹ́ ká ẹ̀ já ni bẹ́ẹ̀ kan bá gbọ́jọ́ wáyé gbá madam olúrántí ò ṣe dáadáa màmá ẹ bá ń blọ́ọ̀kì wọn ètí ń fi pé madam olúrántí ní kọ̀ọ̀kan la madam olúrántí yẹn gbà wọ́n ní madam olúrántí gbà irọ́ ló pa bí tún láti ẹ̀ náà mo gbàgbà àmẹ́yẹ̀jọ wa máa bára wọn kí inú tèmi náà máa dùn inú ìbàjẹ́ ara mental disorder ní sábà mental. ó mà ṣe ibi tí mo fẹ́ kẹ́ gbọ́ nìyẹn yẹn ìmẹ̀ tí mo ṣe ìmẹ̀ tó fi sábà mental. ó ní òun ò kí n find out so now when you are presenting your show do me a favor stop calling yourself an investigative blogger ó dáhùn bí báyìí ó ní èyí tí máa fi wádìí ó ní wà kọ́kọ́ mórí madam olúrántí ó ní wà fọmọ kejì gbà ó ní wà tún mú kejì wà tún fọmọ gbà ó ní nínú bàjẹ́ ntí ẹni wọ́n ti ń jẹun ó wá da kíyàn ṣe bàjẹ́ bó bá fẹ́ ṣe bàjẹ́ àwọn baba ńlá kú bàbá ẹ̀ àwọn tí wọ́n jẹ́ sàwáwò àwọn bàbá tó bí ẹ̀ àwọn ìyá tó bí ẹ̀ olórí ìdílé bí tó ti jáde ṣọmọkẹ́ bàjẹ́ wọ́n ṣe bọ̀ fún ọ láti lánú gbàgà Tokunbo ó lánú ẹ gbàgà kódà àwọn baba ńlá kú bàbá àwọn tó bí bàbá ẹ wọn tó fẹnu ẹ tẹkàn orí àpèrè tá ń sọ yìí kẹnu wọn má ṣe kíni kó má fàyà títí dé pàkọ dé parí you have gone too far ó rẹ ni sọ fún ẹni you actually think you are doing the right thing. Sori àwọn illiterate àwọn half-baked bread tí wọ́n máa ń support ẹ̀yin. Mi ní blame wọn. Ibi tí làákàyè wọn tí wọ́n wà akẹ́kìdé imagine wèrè kan tí ó kàwé lọ gbé nínú gbòbí kan ní kan bẹ́ẹ̀ fún ní 2000 kóhun náà call into show. Tí ò bá ṣe pé onítọ̀hún ò ní làákàyè. Gbogbo àwọn tó ń pè wọlé pátápátá lẹ́yọ kọ̀ọ̀kan náà máa trace ibi tí wọ́n ti ń pè. Tí wọ́n bá ẹ bá mọ nǹkan tó ń bọ̀ fún yín wò tó bá délẹ̀ ṣé òun kí bá yẹ sọ fún ẹ tó wá bú sẹ́kún lórí live chat ó rántí pé ó bú sẹ́kún nínú mọ́tò máa bẹ́ẹ̀ mú wá gbogbo ẹ̀ ní máa bẹ́ẹ̀ play ó bú sí ẹkún ó sọ pé kán ṣàánú ẹ pé kóòtù ti dé ẹni tó bá lẹ́mí tó láyà ò kí ń sunkún torí ńgbà tó délẹ̀ ó bú sí ẹkún gidi ni Tokunbo ẹkún gidi ni tó wù tó bẹ̀rẹ̀ sí ní sunkún pé kán gbà ẹ́ ibo ló ti máa rówó lé ẹjọ́ èmi rò pé lẹ́yìn yẹn ìlàkà yìí àti ẹ̀ sọ fún ẹ pé máma tún ṣe irú èyí tó ṣe lánàá mọ̀ ṣé nǹkan máa ń ṣèyàn lẹ́ẹ̀mejì ni nǹkan tó tiẹ̀ ṣubú lánàá ó dẹ̀ lájú ẹlẹ̀ lójú ayé ẹ ó dẹ̀ jẹ́ kó tún tiẹ̀ ṣubú lẹ́lẹ́kejì
ṣé o bẹ́ẹ̀ náà ló ní làákàyè ló jẹ́ pé gbogbo nǹkan tó yẹ kó fi ṣe kinní abẹ́ ẹsẹ̀ ló wà because tó bá ní làákàyè gidi ni èmi ò rò pé kinní kan máa ń gbé ní ṣubú lẹ́ẹ̀mejì wọ́n ní once beaten 3 times shy pàápàá irú búlọ́gà òfò búlọ́gà sọnù akótilétà ó dẹ̀ fi ọjọ́ èní ẹ̀ ó dẹ̀ fi ba ọ̀la àwọn ọmọ ẹ̀ jẹ́ because bó pẹ́ bóyá ó má dàgbà ó má ré bí àgbáre ègún ayérayé tí ò ní kúrò nídìílé gbogbo àtàwọn tó ń pè wọlé àtiwọ́ jẹ́ sọ fún ara wọn àwọn míì inú wọn ò láyé àwọn bàbá tó bí wọn pàápàá wọn ò débì kankan wọn ò fẹ́ mọ̀ tí wọ́n ní pé kọ́kọ́ jẹun láàárọ̀ kí ni ká ti gbọ́ pé àwọn ọmọ tó bí sí ìlú òyìnbó àwọn àlùmọ̀rúfù tó bú mi rò pé orí pé àwọn ọmọ ẹ̀ ṣe graduation lójú ayé ẹbí tó ti ń ṣe bàjẹ́ Tokunbo Aboderin ọmọ àlùmọ̀rúfù graduate in case you didn't say ojú mi kòrókòrò ni mi eri ìwọ tó jẹ́ olórí ìjọ wọn ìjọ tó ti ń ṣe orí burúkú bí ọmọ mẹ́rin ìkọ̀kan nu wọn ò graduate ó lè present just one graduate ẹyọ kan ó ní àárí ọmọ ẹ̀kan nínú ọmọ mẹ́rin tó ṣe oríire tó kàwé àkàyegeri wọn ní picture ìyàwó arábìnrin èyí kù díẹ̀ káàtó lọ jáwọ́ nínú ìwà ìbàjẹ́ àmọ́ kó tó jáwọ́ wà á délé ẹjọ́ o ọwọ́ tó bá ṣe ọba láti gé kábíyèsí ẹjọ́ sà bàbá wa mi mọ ẹni tó bá mọ bàbá ẹ bá ń sọ fún bàbá pé mo máa ń kọrin fún wọn ní ẹ̀wọ̀ orí kúnlẹ̀ mo wà yìí sà ẹ má withdraw case lọ́ọ̀yà Tokunbo Àrágbáyé gbogbo yín ṣá máa bá bàbá ẹ máa bá wọn kó evidence Tokunbo láti fojú ba lé ẹjọ́ ó ti bú òṣàlú ó ti ní kò sóṣà ó ti tọwọ́ bẹ̀ṣù lójú ó ti wá ṣonṣo ẹ jẹ́ kó rí ṣonṣo ẹ mọ bí ṣe máa ń kọrin fún kábíyèsí pé gbogbo ọmọ Ilé Ifẹ̀ ẹ má ṣe fìyà ẹ má ṣe fìyà Adéyẹyè bàbá wa o ìjọba Adéyẹyè má ta wá lọ́rùn yé kábíyèsí o kábíyèsí orí adé bàbá wa o ìjọba Adéyẹyè má ta wá lọ́rùn sẹ́ ẹ má ṣe fìyà ẹ má ṣe fìyà Adéyẹyè ọba wa o wo bàbá kẹpẹ o ẹ pẹpẹpẹpẹ àṣà pẹ lẹ́nu ọ̀pá àṣẹgun apẹ lọ́wọ́ ẹ fẹ́ rúkú gbogbo ẹ fẹ́ rìgì jobi báyìí mọ́ bàbá ẹjọ́ sà ẹjọ́ kábíyèsí ẹjọ́ tẹ́bẹ́tẹ́bẹ́ ẹ jẹ́ kíkẹ́ sí ìdè court gbogbo ọmọ Ilé Ifẹ̀ pátápátá bàbá ẹ bá wa fọwọ́ sí ọ̀rọ̀ yìí láti dé court gbogbo ẹ̀sùn tí Tokunbo Aboderin tó fi kan orí àpèrè tó fi kan kábíyèsí wa ó ní láti ṣe kíni délé ẹjọ́ kókó evidence àwọn ò sọ pé bẹ́ẹ̀ kọ́ o àpá àwọn bàbá rẹ̀ ò jalè o àpé bàbá rẹ̀ ò ń ṣọ̀fọ́ràn o àpá àwọn bàbá lákúbá bẹ́ẹ̀ ò ṣe human trafficking akọ̀fẹ́ ni pẹ̀lú ẹ̀rí ìdánilójú bó bá ṣe Brazil ló pì ẹ́ Brazil yẹn náà la fẹ́ rí nǹkan tí wọ́n fún as evidence pé àwọn làwọn lé kábíyèsí padà nígbà tán pé àwọn òòṣà kọ́ṣọ̀ bó ṣe sọ ẹnu ẹ̀tẹ́ tó fi tẹ́ àwọn bàbá ẹ pé ẹ pẹ́pẹ́ sí o wọ́n kó àwọn òṣàlẹ̀ Yorùbá ṣọmọ̀pá láyé bàjẹ́ ni ẹ tárábìnrin yìí bá parọ́ ẹ̀rù àbáyẹn ẹni ó ń pa jìgbìjìgbì nínú rọ́ ó ti wá ń parọ́ bó ti ń pàpàkúpà eléyìí ó ti ṣirọ́ pa o ó ti ṣirọ́ pa mi ìmọ̀ bó ṣe rẹ́ni sọ fún ẹ ó ti ṣirọ́ pa ó ṣirọ́ pa mò ń bọ̀ o gbogbo nǹkan tó sọ nípa ìyẹn olórí mo fẹ́ bẹ̀ wá lẹ́yìn má bínú ṣọ́ra sí àwọn ọ̀rọ̀ tó sọ pé olórí ọ̀rọ̀ yìí pọ̀ lápọ̀jù. An allegation which we're going to read it together. Because when I check on the picture of the person that sent this thing, it's one of the people that wears the white clothes. What do they call it? What do they call them? Those Arab boys that always shout, rant like stupid, casting at impartations and something like that. They said, good day, ma. Hope you are good, ma. Let me
show you the beginning of the. Gbogbo ìtukùtù tó tú. Kò sí kí ó bá délé ẹjọ́ rí wòsàn. Ó ṣàtìfojú balẹ̀ ẹjọ́ ni. Wọ́n lọ owó kéèsì. I just had. Má stop. Tokunbo láti so eléèdè lẹ̀ ara àwọn ẹnu ẹ̀tẹ́ nì. Messenger here, I will block you on my website. Yéṣu èbó ṣàṣọ Yorùbá tí gbogbo wa gbọ́. So they are trying to tell me that what I heard last week that What you heard? Imagine. the king of Ojaja is not having any sexual intercourse with her. She's been abandoned. She's just a figurehead. She's not even being treated nicely. So they are now confessing. Thank God our blog is reaching them. Okay? And it reaches them as well. After the whole sacrifice, they find out. Má pọ̀ sí o. Má pọ̀ sí. Ṣé gbọ́ ọ̀rọ̀ olórí yìí ó ń fẹnu ẹ̀tẹ́ kàn bẹ́ẹ̀ yẹn o. Gbogbo ẹ̀ tó máa sọ bí tó ti gbọ́. I will block you on my website. Agbégbó wọn jáde. Okay, let me continue. So they are trying to tell me that what I heard last week. What that, you heard? Investigative blogger. Did you just say what you heard? Ẹjọ́ ẹ má bínú ẹ̀yin ni mo fẹ́ tún bẹ̀ yẹn gbọ́. The king of Ojaja is not ta ló sọ kò? having any sexual intercourse. Ẹ̀yin ọmọ ayé ta ló ju òkò yẹn? What you heard? Kò jẹ́jẹ́ ò ló mú kábíyèsí. Kò jẹ́jẹ́ ni tó bú. She's just a figurehead. Ní kò stop. What you heard àbí kí ni mo gbọ́ sí? I will block you on my website. Ẹjọ́ ta ló sọ kò? Okay, let me continue. So they are trying to tell me that what I heard last week that What you heard? the king of Ojaja is not having any sexual intercourse with her. She's been abandoned. She's just a figurehead. She's not even being treated nicely. So they are now confessing. Thank God our blog is reaching them. Okay? And Ẹjọ́ Ọbáyànjà títí ṣé eléyìí ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ olùkéyàn sọ pé he's not having sexual intercourse ọ̀rọ̀ personal ọ̀rọ̀ tí ò kan ilé ayé ẹ kò gbé gbogbo ọ̀rọ̀ àwọn èèyàn láì verify. Okay, let me continue. Authenticity ẹ. So they are trying to tell me that what I heard last week that Benny, you heard it, man. the king of Ojaja is not having any sexual intercourse with her. She's been abandoned. She's just a figurehead. Oh my God. She's not even being treated nicely. So they are now confessing. Thank God our blog is reaching them. Okay? And it reaches them as well. After the whole sacrifice, they find out the kind of evil power she is using. And also a married man with a child, so that is why she's being kept behind the fence, because she cannot stay under the same roof with Ojaja and the Urumoles, because it is a taboo for Onirisha to marry a lady who has a child. Did you hear that? I'm not ready for office. Ṣé gbọ́ gbogbo shenanigans ẹnu ẹ̀ ṣé ń gbọ́ irọ́ lọ jì irọ́ ọmọ ẹ̀ náà. And I will not say it's true. Ìyá Wálé. But the girl who Tally with someone, there's something in her. I know she's possessed. But I will confess to you. I'm not supporting this particular episode or the letter being sent to me. Nǹkan tó pè l'episode yẹ episode ló fẹ́ kọ pé I'm not in support of this episode ló fẹ́ sọ ní this episode or letter sent to me, which means she was trying to refer to an episode sent to her by this person. Táwa ò mọ̀. Now, only I know she is possessed. She wasn't referring to anybody. It was not allegation from anyone. She said she knows. Kábíyèsí ẹjẹ́ tún kọrin fún yín lẹ́ẹ̀kan sí ẹjọ́ sá. Jẹ́ kẹjọ́ yìí gbogbo ọmọ Ilé Ifẹ̀ kábíyèsí o Adéyẹyè bàbá wa o ìjọba Adéyẹyè mà tẹ́ wa lọ́rùn yé kábíyèsí o Adéyẹyè
ẹ má ṣe fìyà jáde yẹyẹ bàbá wa o ìjọba ẹni tán máa ta wà lọ́rùn sẹ́ ẹ má ṣe fìyà kábíyèsí yóò adéyẹyẹ ọba wa kábíyèsí ẹni mo tún kúnlẹ̀ sà ẹ jọ̀ọ́ sà I only want one thing from you ẹ jọ̀ọ́ bàbá pẹ̀lú ẹ̀bẹ̀ ni ẹ má jẹ́ kí wàhálà mi já sásán Tokunbo láti fi ojú ba ilé ẹjọ́ gbogbo èèyàn wọn lè fẹ́ ẹ jẹ́ yẹn ògo ẹ gbọ́ mi èyí tí Tokunbo sọ yìí nípa màmá wa pọ̀jù àti bàbá wa ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ bá tiẹ̀ kọ nǹkan kan rí ẹ kọ ẹyọkan yìí forí adé ẹ kọ ẹyọkan yìí fún àpẹẹrẹ ẹ kọ ẹyọkan yìí fún gbogbo ilẹ̀ Oòduà ẹ kọ ẹyọkan yìí fún bàbá Yorùbá èyí pọ̀jù má play gbogbo àbùkù gbogbo ẹnu ẹ̀tẹ́ kéèyàn sọ pé kó lọ mú ọmọ odidi orí aládé kó ní pé kó lọ pa sílùú òyìnbó kó dẹ̀ sanwó àwọn agbẹ̀mí ẹni pa má play fún yín sí tẹ́ máa tún gbọ́ ẹ jọ̀ọ́ ẹ bá mi pé gbogbo àwọn ọmọ ilé Ifẹ̀ tán bá sí ń bì abẹ́ ẹ̀gbọ́n ni nǹkan kò gbọ́dọ̀ ṣọmọ nǹkan kò gbọ́dọ̀ ṣe ìkòyè yín princess wa obìnrin yìí ó ti rán àwọn agbẹ̀mí ẹni pa sí mi rí tí wọ́n yọ̀bọ̀n sí mi ní Nàìjíríà ó ti rán àwọn tí ayákìlà ó ti ní kán wá dá síde ẹgbọ́n máa ṣò gbogbo fídíò pé £100 làwọn san láti wá da acid sí mi ní ara oh ẹ kàn máa dédé gbọ́ Àbíkẹ́ we heard that ẹ kí n náà sọ́dọ̀ òyìnbó yẹn we heard that she was cursing why wouldn't I there's been an attempted murder on me a lot of times wọ́n ti rán yàn arábìnrin yìí wọ́n plé ohun ẹ̀ fún mi báyìí táwọn ọmọ yẹn sọ pé màmá ibi tó ń ṣe ìwà jàǹdùkú dé ẹ má jẹ́ kó ní pé kán wá pa àwọn náà tó lọ fún wọn ní 70,000 naira tó ní pé kán fọ́ mọ́tò mi kán gún mi lọ́bẹ ní ọrùn Ọlọ́run mà ló yọ mí kí lọ́mọbìnrin yìí Tokunbo Aboderin ò ti ṣe láti fi gba ẹ̀mí mi lórí pé mò ń sọ òótọ́ ó mọ̀ pé lóòótọ́ ìlú ọ̀tá ìlú ni Àbíkẹ́ Jagaba yeye atúnlùṣe of Nigeria bẹ́ẹ̀ ni mo sọ gbogbo Yorùbá land èmi ò ní gbà pé kó máa fẹ́nu ẹ̀tẹ́ kan àwọn ọba orí àpẹẹrẹ mi gbogbo nǹkan ni mo lè gbà ó lè bú ìyá mi àti bàbá mi tí mo tara wọn jáde àmọ́ àwọn tán bí ìyá mi àti bàbá mi rè ṣé gbogbo àwọn ohun bú kíní kan yẹn kò jọ mí lójúmọ́ ọmọ tí ò bá rẹ́nikẹ́ni bí òun tí ò rèyàn bí òun bó ṣe ń ṣe yẹn náà ṣe ń ṣe kò jẹ́ kó jọ mí lójú àmọ́ bọ́ bí mi ń léere bọ́ bí mi ń léere ìwà wa ní kẹjọ wò ǹjẹ́ ẹ̀yin ti rí ọ̀sẹ̀ kan tí Tokunbo bá yí àwọn èèyàn jẹ mo tún ń bọ̀ ọkọ mi ti kàn kan sà ẹ má bínú bàbá wa ẹ jẹ́ n tún dìde díẹ̀ ẹ jọ̀ọ́ sà kábíyèsí mo ṣe ń dìde ni ẹ lè filẹ̀ ẹ̀yin ọmọ Ilé Ifẹ̀ bẹ́ẹ̀ ni ó máa tó gbé igbá bára wọ́n ti sọ fún already pé justice for Esabod justice must be done you have to make sure that this insult that she hurled at the king stops. Me, Mobi Moshele, so you have to make sure it comes to a permanent stop. Ó láti dáwọ́ dúró ni. Gbogbo ẹ̀yin ọmọ Ọ̀wọ̀, ẹ̀yin ọmọ ilẹ̀ Oǹdó, ẹ rántí pé ẹni yìí ó ti sọ fún ọba Jero of Jero land. Ó lóun á fọ́ àmà mú ọba Jero. Ó ti bú ọba Ẹlẹ́mọ̀ràn. Ó ti bú wọn rí. Ó ti bọ́ Aláàfin of Ọ̀yọ́. Ó ti bọ́ Èkó. Gbogbo àwọn ọmọbìnrin tó ń pè ẹ sọ fún àwọn ọmọbìnrin pé káwọn náà ṣí láì nílẹ̀ tán bá bí baba ńlá kú bàbá wọn re kán ní kí Yorùbá máa pè wọlé ẹ wá rí ibi tí Yorùbá ti ní nǹkan tó ń pè ní culture bí wọ́n ṣe bí wa re ẹ rí àwọn ọmọ Yorùbá tán máa bí àwọn ọmọbìnrin pé kí ni bàbá yín ṣe tẹ́ fẹ́ ká dédé bọ ẹnu ẹ̀tẹ̀ àmọ́ ọmọ àlè tó ń fọwọ́ sí jíwèlé baba ńlá kú bàbá ẹ̀ lélẹ̀ tá à ń wí yìí tó ṣí láì nílẹ̀ tó ní kán máa ṣépè wọ́n wá ṣàdúrà sórí ara wọn àwọn onílé àwọn alálẹ̀ tí wá ṣe àmì sí fún gbogbo orí gbogbo ìṣẹ̀dá gbogbo ohun tó pè wọlé láti sọ̀rọ̀ òdì sí kábíyèsí níjọ́ mi ẹ̀ ní báwọn sọ pé ayé bàbá yín ò ní dáa toríjọ́ tẹ́ ti sọ yẹn ni kò tún dáa fọ́kùnrin tó tún jáde ìdílé yín mọ́ ìgbò nǹkan tẹ́ sọjọ́ tẹ́ ti sọ
ẹ ti ṣàdúrà sórí àwọn ọmọ tẹ́ bí fún ara yín ẹ mọ nǹkan tẹ́ ṣe tẹ́ bá mọ implication nǹkan tẹ́ ṣe ẹ bá má dánwò ẹ bá má dánwò ẹ bá má gba wèrè láàyè láti tì yín dẹ́ṣẹ̀ tí ìdí bá bàjẹ́ abẹ́ ẹ̀gbọ́ tó nídìí náà máa ń sọ pé ó ń dà ìdí ẹ̀yìn tó ti bàjẹ́ tán yìí tì yín ló ń dà ọjọ́ ọ̀la àwọn ọmọ yín òun lẹ ti bàjẹ́ ẹ̀yìn ọ̀la àwọn ọmọ yín òun lẹ ti tójú ayé yín bàjẹ́ bí wọ́n máa ń ṣerú ẹ̀ wọ́n mú jẹgbé bí wọ́n máa ń ṣe bí wọ́n mú jẹgbé orí kan nìyí náà la máa wà tá máa gbọ́ nǹkan kan tá máa ṣubú lù yín lẹ́yìn ọ̀la ẹ má wọrí o kò tí ì yá gbogbo àwọn elite ilẹ̀ Yorùbá pátá Tokunbo ó dáràn lọ́wọ́ wọn wàá fojú balẹ̀ ẹjọ́ torí tí wọn bá dá ẹlẹ́kùn ni ó ń bọ̀ wá ṣe dọ́dọ̀ ọba Benin wèrè ẹ tó bá ti mú ẹ mú jẹ gbogbo ẹ̀yọ́ ọmọléfẹ̀ tó bá ti mú jẹ ó sì ń bọ̀ lọ́dọ̀ ọba Benin yẹn o bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ justice must be done. You elite of Yoruba land have to rise up against this woman. All in the honor of Onirisha. And gbogbo ẹ̀yin ọmọ Ilé-Ifẹ̀, ẹ̀yin Yorùbá ìkà, onítẹ̀mbẹ̀lẹ̀kú aláyé bàjẹ́, tẹ́ du ipò pẹ̀lú kábíyèsí. Tẹ́ ń lọ lẹ́yìn láti lọ máa hélì Esabod, láti lọ máa fún ní owó. Wọ́n ní bí kú lé òpa ni. Àtàwọn ọmọ ìyá wọn pàápàá tán jọ ń du oyè. Tí wọ́n jẹ́ ìkà. Àjùmọ̀bí òkọta àánú ẹni tọ́lọ́run rán síyàn ni inú ni bí ní òkan ẹ̀mọ́ wá wù ẹni abínibí pàápàá ń da ni ẹ̀mọ́ ìyá àwọn tó jẹ́ pọ̀ mọ́ ìyá kábíyèsí ni tí wọ́n jọ ń du oyè táwọn náà ń ṣèkàyé fún kábíyèsí tí wọ́n mọ̀ ń pa ẹ̀ àwọn tó jọ du oyè tí wọ́n mọ̀ ń pa ẹ̀ tó ń ti àwọn èèyàn síwájú pé kọ́ lọ máa pè bọ́ba kò ṣetán lórí àpèrè kan ìmí ò kí ń jẹ ọba kìí sì kú nífẹ̀ẹ́ wọ́n máa ń gbéṣẹ́ lẹ̀ fúnra wọn ṣe ni básìkò bàbá wa kábíyèsí Ọ̀jájá the second ò bá tí tò kò sí bàbá ńlá kó bá bọ ọmọ ẹni tó tó bẹ́ẹ̀ àìkú ẹ̀kìrì wọ́n máa sọ pé wọn kì í fawọ́ ẹ̀ ṣe gbẹ̀dún ọbẹ̀ eléyà jẹ tán wọ́n á gbó wọ́n á tọ́ wọ́n á fọ̀pá tẹ́lẹ̀ bàbá wọ́n á fẹ́rìgì jòbì bóyá bó bá wá dìgbà yẹn ó lè dorí tiyín kábíyèsí Adéyẹyè lè ti jẹ náà bínú bí yín ẹ̀kọ́ máa bínú ni pẹ̀gàn yín ẹ̀kọ́ máa pẹ̀gàn lásán ni inú ń béwúrẹ́ yín ẹ̀ ń fẹsẹ̀ halẹ̀ kò sí nǹkan kan tí bàbá ńlá kú bàbá yín fẹ́ folówó ẹ̀ ṣe àwòmọ́jú tẹ́dìyẹ máa ń wà àgbàdo núgò òun ni bàbá dàbá ẹ̀ fún yín ẹ wá bínú yẹn kú ni ẹ kàn mọ bínú ẹ máa kùn ẹ máa ṣe bí òkú alámọ̀ ẹ̀gbẹ́ ògiri ni wàláì ọbẹ̀ eléyìí ó jẹ tán ná bàbá ṣe 10 years 15 20 30 báyìí àwọn bàbá àná bàbá Adésọjí Adérẹ̀mí bó ṣe pẹ́ 50 years ẹ kábíyèsí ti wá lò jù bẹ́ẹ̀ lọ láṣẹ Ọlọ́run lágbára àwọn onílẹ̀ ẹ lọ ṣàgbéjẹ mọ́wọ́ ọ̀tẹ̀lẹ̀ Yorùbá ọ̀tẹ̀ lásánlásán ọ̀tẹ̀ burúkú òun ló wà lára yín ẹ lọ stop ẹ ọ̀tẹ̀ burúkú wà lára yín Oyinda call me ẹ lọ stop ọ̀tẹ̀ burúkú yìí torí pé a mọ gbogbo nǹkan tó ń lọ gbogbo ẹ̀yin tẹ́ lọ fẹ́ Esabod lówó tẹ́ fún ní 5 million naira péré níbi táyé ẹ̀ bàjẹ́ dé wọ́n fún ní owó bíi 5 million naira bribe gbogbo yín tẹ́ fún ní owó yẹn mọ́ra yín gbogbo ẹ̀yin aláyé bàjẹ́ she's nothing but a blackmailer ẹ̀yin tẹ́ ṣẹ̀dé lẹ́ni tó ń ra viewers tó wá ń convince yín pé òun blogger ẹ̀yin ló lè máa lò yẹn fún o she is nothing but a blackmailer ẹ fẹ́ kẹ́ máa gbọ́ ọ̀rọ̀ blackmailer lélẹ́lẹ́ yóò ń ṣọ̀rọ̀ blogger. Mo fẹ́ kẹ́ gbọ́ bíbà níbi tí ọmọ àlè yìí tó ti pè tó ní kán máa sọ pé ọba ṣe money laundry ẹ̀yin náà ẹ gbọ́
ẹ̀yin náà ebira yín pé ṣé part of blogging lélẹ̀ àbí blackmailing ẹ̀yin fún ara yín náà ní kẹ́dá tẹ́ ń gbọ́. Foundation money trafficking money laundry ló ń bá tí o laundry tó bí pọ̀jọ́ laundry ní even gan mo tó di ẹsẹ̀ pé wọ́n nígbà tí wọ́n gbé bàbá Sùwé tí ẹsẹ̀ gbé bàbá Sùwé allegation tó gbọ́dọ̀ wọ́n ní wọ́n fi ṣe mọ́ni òun àti Máyọ̀wá records àbí kíní yẹn wọ́n fi ṣe mọ́ni laundry lọ US ni wọ́n gbọ́ formation gan dárúkọ wọn eventually wọn ti tẹ̀ mbẹ́. àwọn lórí títí wá àwọn lórí Naomi náà ní foundation oníṣàrìtì. Gẹ́ẹ̀ yẹn scaman. olórí tuntun náà ní foundation mọ́mì. Foundation náà ní nǹkan. Sherry tí má pèèyàn ní illiterate foundation mo fẹ́ kẹ́ gbọ́ bí dáadáa trafficking ló bá money ẹ máa gbọ́ ẹwọ́ ẹnu ẹ̀kẹ́ tó fi ń kọ́ ìyàwó ọba. money laundry ní o. even gan mo tó di ẹsẹ̀ pé wọ́n nígbà tí wọ́n gbé bàbá Sùwé tí ẹsẹ̀ gbé bàbá Sùwé allegation tó gbọ́dọ̀ wọ́n ní wọ́n fi ṣe mọ́ni òun àti Máyọ̀wá records àbí kíní yẹn wọ́n fi ṣe mọ́ni laundry lọ US ni. Báyọ̀wá ló pè Máyọ̀wá yìí o. Messenger here, I will block you on my WhatsApp. Okay, let me continue. Foundation money trafficking ló bá money laundry. ó repeat ara rẹ̀. laundry tó bí pọ̀jọ́ money laundry ní o. even gan mo tó di ẹsẹ̀ pé wọ́n nígbà tí wọ́n gbé bàbá Sùwé tí ẹsẹ̀ gbé bàbá Sùwé allegation tó gbọ́dọ̀ wọ́n ní wọ́n fi ṣe mọ́ni òun àti Máyọ̀wá records àbí kíní yẹn wọ́n fi ṣe mọ́ni laundry lọ US ni. wọ́n gbọ́ formation gan dárúkọ wọn eventually wọn ti tẹ̀ mbẹ́. àwọn lórí títí wá àwọn lórí Naomi náà ní foundation oníṣàrìtì. Gẹ́ẹ̀ yẹn scaman. olórí tuntun náà ní foundation mọ́mì. Foundation náà ní nǹkan. wọ́n fowó mú bójà ló sọ. mọ́mì foundation àti charity gọ́gọ́gọ́gọ́ ní dídíò mọ́mì. wọ́n ti kó Nàìjíríà tọ̀ ààrẹ yìí Yorùbá wọ́n ti tàrí tán ó kọjá rádaràda. wọ́n ti kó wo wa lọ tán ẹgbà wá o ní Yorùbá ń jìyà o. mọ́mì wọ́n lọ́wọ́ bá kọ́ ẹ pé ọmọ ní credit card mẹ́wàá wọ́n lè ná credit card oríṣi mẹ́wàá wọ́n lọ ọmọ bá tó ní credit card ìlú ìbò ó ga o. most funny part of it wọ́n mọ̀ rò pé máa ń sọ gbogbo kìíní fún mi lẹ́yìn orí péjì mo ti máa ń gbọ́ mi kó kí n bá mi ju mo fẹ́ rajà. ṣé ń gbọ́ o. èmi kébì ṣòwò fẹ́ Esabod kẹ́sìmọ́ àti pé díje wa ló sọ fún mi o èmi kẹ mọ́mì kí n kò ṣe mo sọ ní tí mo dárúkọ anybody nísìn. mo dárúkọ anybody èmi náà ṣe ń pọ allege náà ní. allege ni. Show some love if you can hear this clearly. Show some love. No more common any speech problem, but if my player is okay, loud enough, just show some love. àwọn kan ti email mi pé oníbọn ó fẹ́ máa threaten àwọn pẹ̀lú bọ́n ẹni tó bá wà ní Amẹ́ríkà tó fà kátà máa níbọn of course. ṣé iná fẹ́ lọ bá a ní. ẹ sà gbogbo èèyàn ọmọlé Ifẹ̀ tẹ́ wà nílùú Amẹ́ríkà ṣé ẹ ń sọ fún mi pé ṣé ta ìkàwé ojo ní ká pé àbí ẹ fẹ́ kàn blog yín ibi tọ́rọ̀ wá dé yìí àbí ẹ mọ̀ pé a slap on one is a slap on all. Tẹ́ bá ń gbé nílùú Amẹ́ríkà nílùú Maryland ọmọkùnrin tá máa ń pè ní dọ̀dọ̀ Yomi ìfẹ́ dárúkọ ẹ̀ all information tẹ́ bá ní láti support I Abike will supply you. Òun lẹ́gbọ́ tó ń sọ pé kábíyèsí money laundry olè tó dẹ̀ fi jẹ́nu ẹ̀tẹ́ ẹni tó sọ̀rọ̀ tán is ẹlẹ́wọ̀n ex-convict ló lanu ló bú bàbá yín ló bú bàbá tèmi ọ̀lẹ́ẹ̀dẹ́ ẹ̀yàn ọmọ Ilé Ifẹ̀ ọ̀lẹ́ẹ̀dí gbogbo àwọn elite Yorùbá land tẹ́ ẹ̀ bá lè dìde kẹ́kọ̀ọ́ àbùkù yìí kẹ́kọ̀ọ́ fún kábíyèsí bàbá lè má sọ̀rọ̀ torí mo gbọ́ nínú àwọn ìwé kan tí mo kà pé ọba lè má ní kíní láti lè sú èèyàn ẹ láti gbogbo ọmọlẹ̀ Yorùbá this is too much
She continuously alleged the king, Kábíyèsí bàbá wa, of money laundering. Mọ nǹkan tó ń jẹ́ money laundering. Torí ẹ jẹ́ illiterate ní àwọn wèrè tó ń sọ̀rọ̀ yìí. Ẹni tó máa ṣe money laundering á ní foreign account. I stand to be corrected again. From the findings tí mo ṣe, I gather that Kábíyèsí Ọ̀nìrìṣà, bàbá wa Ẹnìtàn, Babátúndé Ògúnwùsì, wọn ní any foreign account anywhere abroad. I stand to be corrected. I did my findings débẹ̀ ni pé bàbá ò ní a single foreign account. Nǹkan tó ń pè ní money laundering ni pé wà ní account nílùú òyìnbó tí ẹ máa rọ owó yìí sí, ẹ máa kówó òlù síbẹ̀, ẹ máa kó jẹ. Ṣẹ́ni tí ò ní foreign account ṣó máa ń ṣe money laundering ni. Kí náà pè ní money laundering? Money laundering, money laundering. Irú money laundering wo? Ìwọ tún máa allege. Kí ló rò pé ó jẹ́ duty àwọn ìyàwó Kábíyèsí náà tí wọ́n bá run charity? Àbí arìndì làwọn people yìí ni. Èmi ò rò pé ó ní ìyàwó ọba kan. Èmi ò rò pé ó ní ìyàwó ọba kankan tí ò kí ń run charity láyé yìí. Eléyìí ò sọ pé allege. Àwọn kan wà tẹ́ pé wọ́n fún ara ẹ̀ sọ pé o mọ̀ pé lágbájá yìí wà possess, o mọ̀ pé lágbájá yìí ó lè ní. Gbogbo ẹ̀ kọ́ ni allege. Gbogbo ẹ̀ kọ́ ni allege. We ate everything tó sọ pátápátá. And remember, this is not the first time. Ìgbà tó dé láti court wọn náà fẹ́ máa lo style allege náà sọ. Àmọ́ torí ó jẹ́ ẹnu já wáyà. Àwọn ibì kan wà tó jẹ́ pé ó sọ. It was not alleged. Ó fi ẹnu ara ẹ̀ sọ báyìí ni. Kò ṣe pé ó kà. Àmọ́ rántí pé wájú judge kan ló ti kọjá some few months ago. By the time the judge discovered that this is a reoccurrence of the same offense tó gbé wá fún lẹ́ǹkíní, wọ́n á rí ngbà yẹn pé terrorist ni ẹ́, blackmailer ni ẹ́, bully ni ẹ́. You're not a blogger. Ó ti wá síwájú adájọ́, ó ti lé ní ẹ̀mẹ́fà. Àmọ́ high court ló lọ last time. By the time tán bá gbé ẹ padà wá, títí ẹ bá bàjẹ́ tán, ó léèyàn o, mo tẹnu wọn fún ó léèyàn. Ṣé bàbá tó wọ yẹn òjijì àwọn tó yóò tán tó nǹkan kan. Èèyàn gidi mélòó ló wá pàdé ẹ lẹ́kọ̀ọ́? Àárí fún mi nìkan ló ṣe ṣàn. Torí ẹjọ́ tó fẹ́ bú fún mi mo wo gbogbo gbésí ayé ẹ. Ó ní èèyàn gidi kankan. Oríṣòwò rẹ̀ ó ń wo bígbà tó ń wo Babangida ni. Níbi tó lajú dé. Kò sí àwọn èèyàn gidi kankan tó bá tán wá welcome ẹ. Ó léèyàn ò lára tó bá délẹ̀ tán mi ò rí ẹnikẹ́ni tó fẹ́ pè tó máa dẹ lò. Torí kò sẹ́ni tó fẹ́ kó ba orúkọ òun jẹ́. Gbogbo ìwà bàjẹ́ tó ṣe yìí, agúnbàjẹ́ òkín lódó. Kò sẹ́ni tó fẹ́ kó torúkọ àwọn bo ẹrọ̀fọ̀. Ó mọba, ó mọ̀jòyè, ó maralu. Tá bá sọ tán wá sọ pé ìwọ olóòótọ́ lù. Báwo ló ṣe jẹ́ olóòótọ́ lù? Nígbà kú gbogbo gbésí ayé ẹ ìwà bàjẹ́ ló kún fún. Ibi láwa ló ti allege ọmọ kékeré. Ó ní pé wọ́n lọ bọ́mọ 12 years old oníròbó ló bá sùn. Gbogbo gbésí ayé ìwà bàjẹ́. Àmọ́ tán bá fẹ̀sùn rú ẹ̀kún ẹ pẹ̀lú ọmọ ẹ. Ó máa fẹ́ para ẹ. Wàá fẹ́ kú lójú ẹsẹ̀. Sórí àmà tó débi tá ń lọ náà. Ojú wa ló pẹ́ sí. Bí wàá ṣẹ̀sìn lórí ìkànnì yìí, bó ní ṣe we shall see. Ó ti máa ń ṣe tipẹ́. Sórí iṣẹ́ tó bá wùn mí àbí kẹ́kí ń dẹ lò ni mo máa ń dẹ lò. Èyí tó kù mo ti dagbọ́ má bí wọ́n. Mo dà yókù sí ẹ lára pé ìbàjẹ́ ara ẹ ló ń ṣe. Kí ni ká ti gbọ́ pé ó fẹ́ búyàn. Wà ní ṣọ́ọ̀ṣì oríire, wà ní kan wo oríire tí wọ́n ṣe wà ló wa mọ́tò 2021 jẹ́ túbẹ̀ hype. Àwọn tó bá ní làákàyè àwọn ọ̀jọ̀gbọ́n èèyàn gidi. Ó yẹ kán bí ẹ pé ṣe achievement ti ẹni latest car. Mọ́tò tí ẹ pa air purchase ni wọ́n fi ń gbé ní òyìnbó. Kò sẹ́ni tí ó lè gba air purchase. Ẹni tó lo card green tó kọ́ ní resident permit lásán. Ó ń ṣiṣẹ́, ó ní good income. Ó wà entitled. Wọ́n ti wo credit history ẹ̀. Tán bá rí pé good, wàá gba air purchase, wàá lo 2025. Pàápàá tán bá ti ṣe lẹ̀ tó wá fẹ́ gbọ́. It is not an achievement. Àwọn ọmọ ẹ oríire tó yẹ kó tara ẹ jáde. Achievement tó máa ní pé achievement dancing.
ṣọ́ra àwọn almaroof wọ́n ní achievement wọ́n ti postgraduate kan nínú family wọn ó change opinion me of them at least wọ́n focus lórí ọmọ kò bá ipon pẹ̀lú ẹ̀ bá ti yàn jẹ ìyàwó ẹ̀ ò bá pẹ̀lú ẹ̀ bá ti yàn jẹ at least ó ráyè àwọn ọmọ ẹ̀ díẹ̀ kò ṣe pé àsìkò ẹ̀san ò ní dé fún kálukú o gbogbo wa pátá la máa gbẹ̀san gbogbo nǹkan tá bá ṣe ní kọ̀kọ̀ àti ní gbangba níwájú Ọlọ́run ọba kò sí yẹ bí tèmi lè dá ẹ̀sìn tó bá jẹ́ pé ní dáadáa ní ẹ́ ìkan rí a máa gbénú ayé ẹ̀ fọhùn gbogbo gbésí ayé ẹ̀ bá ṣe ni wọ́n ń ṣàdúrà fún ẹ tán ìṣẹ̀dá ẹ̀dẹ̀ gbé pé wọlé ó ní báwo ló ṣe jẹ́ pé àkọ́bí ọmọ ẹ̀ sọnù ó rò pé ó ráàyè ó ya wèrè ó mugbó orí ẹ̀ yí kó tó di pé ó nù ọmọbìnrin àkọ́bí ẹ̀ náà ọkọ ẹ̀ sọkùn ó dẹ̀ tọrùn ara ẹ̀ bó dẹ̀ pokùnso lọ́sàn kan òru kan kò séyí fámìlì dúdú tí rẹ̀ ṣẹlẹ̀ sí ní Dublin ìwọ náà ni bad omen ta ló rò pókù tó máa fi ọmọ ẹ̀ ìwọ náà mọ̀ nǹkan tó ṣe kó tó sọ pé àwọn ọmọ òyìnbó náà máa fẹ́ àmọ́ ǹjẹ́ àwọn ọmọ ẹ̀ tún wá rí àwọn òyìnbó tó jẹ́ the elite the educated ones àwọn òyìnbó gidi kan wà wọ́n kàwé àwọn cream de la cream wọn tó bá ti rí wọn kó àwọn prim and proper wọn ṣe àwọn jọǹkì bíi wálé ọmọ ọkùnrin dámú ló dojú ló détí lu ó dá etí bíi mẹ́wàá ọmọkùnrin gbogbo ara ẹ̀ tattoo ó ti mú gbaná ó ti mú gbó ìwọ náà ò rí ni wo look ẹ olómọ ń ṣe engineer ní painting industry oní anna model láti bí 5 years ago oyún la rí nínú ẹ̀pọ̀ lọ́mọ òyìnbó ṣé o ò ní làákàyè ní ọ̀rẹ́ ní bẹ́ẹ̀ sọ tó tọrọ ìwọ ló fẹnu báyé lè jẹ́ lẹ́ni ló fẹnu báyé tọ̀hún jẹ́ àwọn tó láyé ọ̀run dẹ̀ ń bá titi ẹ jẹ́ padà ó dẹ̀ ló rí bí Ọlọ́run ṣe ń bá ẹ wí Ọlọ́run bẹ́ ẹ wí ní gidi gan àwọn ọmọ tó ń tẹ̀lé ẹ lẹ́yìn ní kán wò gbé sí ayé ẹ ta lórí spíkà wo lórí tí ọmọ ẹ ti wá ṣerú ẹ̀sìn táwọn ọmọ ẹ ṣe àwọn ọmọ ẹ ṣẹ̀sìn wọn ṣe ẹlẹ́yà wọ́n wá nu ara wọn ní àná fẹ́ kú ní orí social media ó dìde òun láti dìde láti lọ kọ́bọ̀ ọmọ 22 years old and 24 years old what a shame you are failed in all ramification you are a square failure tó bá ń pobìnrin àbí ìyá kò tọ́ sí ẹ ó rí pé ti waste dànù tó bá ní màmá ibo letting deliver parental duty yín ó yẹ kó dá àpórí Facebook ní láti 2012 tó ti ń ṣe blogging ó ti mú parental duty ó ti dàpọ̀ mọ́ career practice ẹ̀ àbí blogger kẹlọ pẹ̀rọ ayín ìyá ìkílẹ̀ ń wò táyé àwọn ọmọ yín fi bàjẹ́ ọmọ ọkùnrin lọ rape èèyàn ó rape òyìnbó tó òyìnbó lóyún ọmọ ẹ̀ ṣì ń gbénu ilé ẹ̀ díẹ̀ ni ó ní nǹkan tó ń pè ní etiquette ó ní moral values gidi tó lè instill sínú àwọn ọmọ tó bí látọjú ara ẹ̀ níwọ̀ tó ń bú èèyàn kò ṣe pé gbàtọ́ ọmọ ẹ̀ rape èèyàn tó fúnyàn lóyún tán ó fà lọ́lọ́pàá lọ́wọ́ kó má bàa tún ṣerú ẹ̀ wọ́n bí ọmọ tán ó tẹ́rú tó ń tọ́ ọmọ òun bó ṣe jẹ́ pé ó dá Tina àtàwọn ọmọ òkú ọ̀run lẹ̀ sọ́wọ́ àwọn àna ẹ̀ bẹ́ẹ̀ náà ló gbé ọmọ wálé ó wo gbogbo àtẹ̀yìnwá ẹ̀ tí ò dáa tó ti bàjẹ́ ó jókòó bí àbíamọ gidi péjọ wo ló máa tún ṣe ó bá wálé tọ́ ọmọ ẹ̀ kóun náà má bàa fàyè jọ̀ǹkì tọ́ àwọn ọmọ ẹ̀ orí láì láwà tó ọmọ 11 years sọ pé boyfriend òun tó ní grandma you're smoking kinní kan tó bá ní boyfriend gbogbo wa la fẹ́ ti gbọ́ máa ṣí láì nílẹ̀ fáwọn èèyàn díẹ̀ láti gbọ́ bá wa dá sí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀yin ọmọ Ilé-Ifẹ̀ àsìkò tó máa jáde wá báyìí ní ẹ̀kọ̀ọ̀kan láti wá máa bá Esabod máa dá padà gbogbo àwọn achievement bàbá wa ní Ilé-Ifẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Ilé-Ifẹ̀ ẹ láti máa pò wọlé kẹ́yìn náà máa sọ torí ibi tẹ́mi ṣe findings tèmi dé ni pé kábíyèsí bàbá orí adé ti wà nínú owó wọ́n ti ń control nǹkan tó ń jẹ́ owó kó tó di pé wọ́n dé orí àpèrè tàwọn yìí kó tó di pé wọ́n dé adé sórí bàbá ni bàbá ti ń control owó he was a realtor tó bá níyàn realtor àwọn tó ń dé pẹ̀lú estate wọ́n ń talé wọ́n ń ralé wọ́n ń kọ́lé wọ́n báyàn kọ́ estate àwọn ni wọ́n ń pè bẹ́ẹ̀ in case you don't know he was a banker wọ́n ti ń ṣiṣẹ́ nílé owó wọ́n kàn ṣiṣẹ́ nílé owó wọ́n wà lára àwọn tó ní the biggest share wọ́n wà lára àwọn tí wọ́n ń control GT Bank then at the age of 32 by the time he was 38
He was a great achiever. He grew up in money. He is a businessman. He has always mined gold. Mo ṣe findings mi nípa wọn da. Ìwọ tí ẹni pé kòkò wá bá yé èèyàn jẹ́. Kọ́ni tó ọmọ ẹ fẹ́ kó sọ pé ọmọ ẹ fẹ́ òyìnbó. O mọ nǹkan tó ń pè ní kíyàn achieve ni. Kọ́mọ èèyàn kàwé. Ó sọ ní kó lọ mú ọmọ kábíyèsí kan lọ lupa sílùú òyìnbó. Mo ń bọ̀ o. Ẹ jẹ́ n play kíni. Sherry. And àwọn graduate ló pọ̀ rẹpẹtẹ. Sherry wọn. Ń bọ̀ o. Ara àwọn tí bàbá fún ní scholarship ni wọn. Bẹ́ẹ̀ ni. Bàbá tún bá wa disinfect gbogbo ìlú against coronavirus. Latisne èmi ò mọ̀ bàbá ta studio Latisne àǹtí rẹ̀ ó fojú balẹ̀ ẹjọ́ wà láìké kò sí bá àǹtí rẹ̀ ṣe lè mọ̀ ṣe tí ò ní fojú balẹ̀ ẹjọ́ ẹjọ́ a máa ṣí line nílẹ̀ ní àìpẹ́ yìí torí pé a máa continue ètò yìí ni week after week ṣé mọ̀ kí bó ṣe lọ parọ́ mọ́ kábíyèsí ọba Abdulfatai Akamoni ní Olútorí of Itoryland kó tó di pé a gbé gbogbo àwọn èèyàn àtẹ̀rí ìdánilójú sí kan skúlù yẹn wá àmọ́ ọmọbìnrin máa wá ẹkún kò ní rí àsùn ẹ̀jẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ so mọ́ pátápátá àwọn ọlọ́pàá àwọn agbófinró àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ gbogbo nǹkan tẹ́ fi ń kọ̀ wọlé gbogbo ìlú tẹ́ ti ń pè íńtánẹ́ẹ̀tì wifi tẹ́ fi ń pè bó bá délẹ̀ ọmọ tí ò ní yóò bá wọn dégbò ẹ̀yìn èmi ò pé kẹ́ má bá àwọn baba ńlá kú baba yín tó jẹ́ àwọn set àwọn baba yín àmọ́ ẹ má bá wọn bọ́ bá lẹ̀ Yorùbá ẹ má fẹnu kò kí ègún àti ìran dé ìran kó má bá dà àwọn ọmọ yín láàmú ọba tẹ́ ń bú yé ò ń ṣe ọba lásán o àwọn eléyìí ò ń ṣe àwọn ọba àgbèríkò kódà ọba àgbèríkò gbọ́ ẹ̀ gbọ́dọ̀ yájú sí wọn ọba aṣojú Ọlọ́run náà ni wọ́n jẹ́ lórí ilé alààyè àmọ́ wọ́n jẹ́ pé irú olórí ibú Tòkunbọ̀ yìí ó pé wọ́n sá sórí ibú ṣá olórí ibú ṣá ó ní kò sí bó ń ṣe lè ṣe òun forí ibú ló gbà ẹ jẹ́ kó dáa fi ló gbà ẹ̀yin tẹ́ ń so mọ́ kẹ́ ẹ má bàa forí orí ibú ló gbà tọmọtọmọ pẹ̀lú ẹ bá sá díẹ̀ nǹkan tó ń bọ̀ mo béèrè lọ́wọ́ yín pé ṣé tí gbogbo ìlú bá dáná fún yàn ṣéyàn lè dá jẹ ni èèyàn kan bá gbóúnjẹ wá fún Tòkunbọ̀ ló lè dá jẹ gbogbo ìlú ló fẹ́ sóúnjẹ fún báyìí ṣẹ̀mí ẹ̀ gbé béèyàn kan bá ṣèrẹsì wá fún Tòkunbọ̀ ó lè lóun fẹ́ dáyàdé àmọ́ tí Yíbò bá rọ ẹ̀bà tí Yorùbá ṣèrẹsì táwùsá ro túwó ẹbọ ńlá ni tó máa kà láyà bó bá dójú ẹ̀ kò ní lè jẹ nǹkan tó wà ńlẹ̀ yìí ó máa ká Tòkunbọ̀ láyà ẹ bá sá sẹ́yìn díẹ̀
a lè yín o èmi o àmọ́ ẹni tí ò ní ìyanu yín ẹ má bá dégbò ẹ̀yìn ẹ ní rẹ́ni tó máa bá yín fọ́ o nǹkan tó ń bọ̀ ya le Tokunbo ò ní ṣerú ẹ̀ má lòun tí ń ṣe ó mú jẹ ní nǹkan tẹ́mi mọ̀ tó ń bọ̀ fún ẹ̀mí ò ní gbé ẹ tètè bẹ̀rẹ̀ justice for Esabod yín gbogbo àwọn èèyàn jàǹkànjàǹkàn ilẹ̀ Yorùbá wọn forí ẹ̀jì Tokunbo mọ́ ẹnu ẹ̀tẹ́ tó fi kan olórí tó lólórí ń dejò olórí ń dígbá olórí ń dàwó gbogbo ẹ̀ náà ni mo tún ṣe máa bẹ play lẹ́lẹ́yọ lẹ́yọ kọ̀ọ̀kan pé ṣé èèyàn kan ṣerú ilé kó mú jẹ èèyàn kan ṣerú ẹ̀ kó mú jẹ torí pé jẹ́ àṣálẹ́ ni mo fi jáde ni gbogbo ẹ̀ pátá ni mo máa bẹ play. mi ti fẹ́ bó ṣe máa gbé kéèsì ẹ wá differently máa dárúkọ èèyàn mẹ́ta kan tán náà. wọ́n máa harass àwọn tó bá wá rí ọba gan. ṣùgbọ́n. èmi ò mọ bí tẹ́ ti lọ ṣàwọn o. bóyá àwọn àgbàlagbà ló wá yẹ kó máa kó tó ní làákàyè ló yẹ kó máa kó aṣọ funfun torí àwọn kéékèèké yẹn mo sọ pé kan send mi ní message tó threaten mi mo screenshot mi tí ìráyè tí ẹ lé ní tó máa gbé fọ́tò. nígbà tí Ọ̀gágá ṣe ọdún ẹ̀jẹ̀ tí wọ́n ní wọ́n ń ṣe ẹ̀bọ̀ra àbí àdónù. rádaràdà àwọn tó ń pè láti Nàìjíríà ẹ jọ̀ọ́ ẹ má ti pè jẹ́ ká ọjọ́ ayé gbọ́ kínní màá tán láì nílẹ̀ fún yín díẹ̀ kẹsọ kẹ bá wa dá sí i. àti bá yín pì ní àwọn nọ́mbà tí ẹ máa pè àwọn ni a ti pì ní síta síbẹ̀ yẹn fún yín àwọn nọ́mbà tẹ́ máa pè wọlé mo fẹ́ play gbogbo nǹkan tó sọ nípa olórí because kíní yẹn máa continue wọ́n ní tẹ́nikẹ́ni ò bá dúró fà èmi Àbíkẹ́ máa bá dúró fà tó máa fi mú orúkọ kábíyèsí Ọ̀nìrìṣà tí ẹnu ẹ̀ á fi gbolẹ̀ tá a fi fẹnu gbolẹ̀ ẹ rántí pé arábìnrin yìí irọ́ tó pàǹjọ́ sí nìyẹn tó ní pé nígbà tá lọ kí kábíyèsí ó ní kábíyèsí gba owó ẹjọ́ èlò nírú wa ní nígbà tí wèrè yìí máa dáhùn ó ní kábíyèsí gba ṣé 200 àbí 2,000 pounds kí ló jẹ́ 2,000 pounds there less than 1 million naira ọba àwọ̀ ò ń ṣe ọba akúṣẹ̀ bàbá wo ò kí ń ṣe akúṣẹ̀ ọba wo ò kí ń ṣèyàn lásán